jáde wá ẹ̀yin èèyàn ẹ wá kọ́gbọ́n kò ṣọlọ́run kan sí láyé kò dẹ́ṣẹ̀ rí kan sí ọ èèyàn lè mọ́ mi orí ó má mi ọ ẹ dákun ẹ kíyè síṣẹ́ ọwọ́ wa ká má kọ́ tí kò sí kìlọ̀. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé bó ṣe ń ṣẹlẹ̀ kò yé ni o. Bó ṣe ń ṣẹlẹ̀ ní gudugbẹ̀dẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ ní gudugbada ohun ìtìjú tí o ṣe ń gbọ́ lọ́ fi ń ṣàyọyọ níbì kan ohun tí a máa ṣe nífàkúwà máa ní tó bá ti yẹ nínú ohun tọ́lọ́run fọwọ́ sí ká má máa ṣe o ẹ̀ṣẹ̀ ní ká má kọ̀ tí kún sí kìlọ̀. Ará ẹ jáde wá ẹ̀yin èèyàn ẹ wá kọ́gbọ́n ìṣọ̀lá sí láyé kò dẹ́ṣẹ̀ rí kan sí ọ èèyàn lè mọ́ mi orí ó má mi ọ ẹ dákun ẹ kíyè síṣẹ́ ọwọ́ wa ká má kọ̀ tí kún sí kìlọ̀. Ìrọ̀rùn lọ́lọ́run fi dáyé ẹ jẹ́ ká gbé ní ìrọ̀rùn ohun ìdọ̀tí tí òun ṣe é gbọ́ ló máa pọ̀ nínú ayé kí láyé yìí wá fẹ́ dáná oníkálukú ṣe tiẹ̀ bó ṣe fẹ́ lékeleke tó ń ṣọ̀rẹ́ màálù inú ìrèkọ́ ọgbọ́n kan lè jẹ ní ẹ̀dágbẹ́ kí èsìṣẹ́ ọ̀run wà ọ́ mo bẹ̀rẹ̀ ẹ̀ṣọ́ ayé ṣe ká má bá ti kábàámọ̀ wọn bẹ́ẹ̀rù. Ará ẹ jáde wá ẹ̀yin èèyàn ẹ wá kọ́gbọ́n kò ṣọlọ́run kan sí láyé kò dẹ́ṣẹ̀ rí kan sí ọ èèyàn lè mọ́ mi orí ó má mi ọ ẹ̀yin èèyàn ẹ wá kọ́gbọ́n kò ṣọlọ́run kan sí láyé kò dẹ́ṣẹ̀ rí kan sí ọ èèyàn lè mọ́ mi orí ó má mi ọ ẹ dákun ẹ kí good body bad engine no na bad market. Oh boy. It has come again. What is sharing? Oh, hey, hi. I know this share. Our boys, we should share some more of Yes, so. George, show her okay. Oh, I'm saying we'll call me every time. Oh my God, no network, no. Love you. Nígboro mo ti gbowó sẹ́ nígboro. Hey guys, mo sọ fún pé madam alari mo ẹ doubt me. Wọ́n ti san owó, mo ti gbowó. What do you see? Confirm. And guys, òun náà ti gbà ọ́. Ladies and gentlemen, this is the beginning of a long time happiness. Ẹ ṣayé lọ́jọ́. And guys, ẹni tó bá sọ pariwo wá ti pọ̀ jù nínú ilé yìí, ẹ ṣe kí kó ṣe kí ni kó gbalẹ̀ ságbójú àbí kó ṣe kí ni kó tilẹ̀kùn yàrá ẹ̀ tílẹ̀kùn yàrá ẹ̀ bá tì táriwo yẹn bá tún ṣì ń wọ ọbẹ̀ kó ṣe kó park kúrò nínú ilé kó sàwá fẹ́ pariwo. Hey ẹ̀yin guys, ẹ chill, ẹ jẹ́ kí n pe pàdí mi ẹni bí ẹni èèyàn bí èèyàn Felix boy. Call better person guy. Yeah, baddest boy. Ọ̀rẹ́ mi alpha náà kí ló ń bọ̀? Ọmọ jẹ́ ká pàdé club lálẹ́ yìí náà. Àwọn guys ti gbowó, wọ́n ti ṣe wèrè, wọ́n ti mú anything, smooth ara wọn bí báyìí. Ẹ náà, no, má gbìyànjú wa, má sọ fún mi pé ò ní wá o. Ṣó náà kí ló ṣe ọmọ mọ́ mi? Ọmọ náà yóò sàbí o, jẹ́ ká ríra club lálẹ́, kò yẹ. Yeah, everybody want me, wọ́n gbọ́ ẹ̀ náà. Wàá gbà yìí. Baddest boy! Ó dàbọ̀, ṣe. Ẹ jọ̀ọ́ fún wa bẹ́ẹ̀. Ọba ìlú mọ́tò wà lọ́wọ́ ẹ̀ fún Ángel. Ohun tí a máa ṣe nífàkúwà máa ní tó bá ti yẹ nínú ohun tọ́lọ́run fọwọ́ sí ká má máa ṣe o ẹ̀ṣẹ̀ ní. Irú ọ̀run burúkú wo lẹ ń sùn lọ́sàn-án ọ̀gàn báyìí? Àwọn lọ ṣígẹ̀tì fún wa jọ. Lẹ́nà pọ̀pọ̀pọ̀pọ̀ ìyá yìí. Ó mà rẹ̀ yín kẹ̀. Ẹ wá lọ ṣílẹ̀kùn fún wa jàre.
ẹ̀ ń jáde lọ ni. a jáde lọ a fẹ́ wọ yàrá ọ̀dọ̀ ẹ̀yẹn sùn ni wọ́n ṣílẹ̀kùn fún wa jèrè. gbọ̀ngàn ráyè tó ń darò máa yìn lọ ẹ wá sí gate. sẹ́rí ọ̀rọ̀ tí mo fẹ́ mú fún dákun ẹ máa sọ fáwọn ọ̀rẹ́ yẹn máa yẹ kán bọ̀ sẹ́rí láti ìgbà tí mo ti wọn rí nínú ilé ìfẹ́ yín kàn fà sí mi lọ́kàn ni mo ní kéèyàn àti kájọ máa fẹ́ ra wa ẹ má sọ fáwọn yòókù ẹ sì má fèsì ju mo ti gbọ́ lọ. ó sọ wípé kò sọ wípé má sọ̀rọ̀ mi o kò sọ pé yes I do. ká ló mọ àwọn tó wà nù mí ṣé tó yín sọ yẹn ó dàbí pé kí n mú ọrùn ẹ̀ kí n yí mọ́lẹ̀ kí n wá yí orí ẹ̀ yẹn ká pa síbà ká lọ gbókùn ẹ̀ sínú kànáà. ìyẹn máa bẹ́tà. kí ló dé. ikọ́ ṣe yín ni ẹ̀rù ń bà yín ni ṣé tí gami ni ò dẹ́rù bà yín àbí tí mo ṣe rí i lẹ́jọ́ wá sọ pé ẹ fẹ́ máa fẹ́ èmi ẹ ṣí ere ni nǹkan jábọ́ lórí yín ni àbí not to 10 àbí 20 èwo torí yín tí ò ṣiṣẹ́. kò sí bọ́kùnrin ṣe kéré tó ọkùnrin lọkùnrin ó máa jẹ́. ọkùnrin dà. ṣé obìnrin ni mí àbí mo lutí ni. ṣẹ́rí ìlà tán wà sí ilé ẹ̀kẹ́ tí ò jẹ́ kó rí yín pé gbogbo ẹ̀jẹ̀ tó yẹ kó ṣàǹfààní lọ́pọlọ yín ó ti dànù kò jẹ́ kó rí yín pé olóyè kó máa toast irú èmi báyìí. èyí táwa ni kí n toast. ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń wòkè ẹ̀yin lẹ̀dẹ̀ ń toast èmi ṣẹ́yìn lè bá mi sọ̀rọ̀ lórí ìdúró báyìí tẹ́ bá wòkè ẹ wàá mọ sáìsì yẹn mọ àwọn ẹgbẹ́ yín. àtìgbà tí mo ti máa kọ́kọ́ rí yín nulẹ̀ mo ti kọ́kọ́ rò pé èèyàn gidi lẹ́jà àmọ́ nìsín tẹ́tẹ́ ní ẹnu pẹ́pẹ́ yẹ ṣé èmi ni ẹ̀ bá wí pé kò tẹ̀ da fún àǹtí tí mo pè ṣé ọ̀fáìn ni ìwọ́ tó dàbí ike ọ̀dà wàhálà ọ̀ tiẹ̀ fáìn kí ni ọ̀rọ̀ rẹ lógún tó dàbí náà kẹnu fúlò yìí èmi lọ́ọ́ bá wí pé kíní. ṣé torí pé kọ́ sún orí burúkú tẹ̀ wọ̀ tẹ́ òun rè é náà bá gbé eléyìí nìsín sẹ́mi ò ní ga èmi ò ga tó yín ọ wá lọ́wọ́ bàtà ọmọ ga ọlọ́run ga ṣé wọ́n ga ìjọ tẹ́lẹ̀ omi bá yín lọ́rùn ẹ̀sẹ̀ nu yín yá balẹ̀ ti bára yín ọ̀rí ó tún fa gbogbo sòkòtò ya wèrè ní mọ́mọ́ tí wọ́n ya sọ́mọ́ rẹ̀ this is a crazy jeans. àwọn ọ̀ràn ẹni wèrè. àwọn tó gbé ẹ wá síbi báyìí tó ń wù ẹ láti àárò pé kó wá máa ṣe gate máa fún wa bíbáyìí àwọn ní wèrè ìwọ kan rádàrà dá yìí ó dàbí pé àwọn wèrè kan ládùúgbò ti daṣọ sí ẹ lọ́rùn ó ti wọ èyí ò bá bàbá torí ẹ ti wá dà. èmi ta ló yí ò bá bàbá tó náà méjèèjì. jáwọ́ ń bí sí náà ọtí ẹ̀ dá kúkú kọlà bọ́ bá kọlà ọlọ́run ọba fáìn ni o. ẹ wò ṣé ká fílẹ̀ ọ̀rọ̀ mi ẹ jẹ́ ká máa lọ ẹ jù. ẹ dúró gíláàsì lélẹ́yìn ni àbí gọ́gù. ìgò wẹ́dà ni. tó dàbí mìíràn ọkọ̀ yìí lẹ́yìn múra wípé tẹ́ lọ ṣọ́ọ̀ṣì. tó bá fọ sálárì ẹ ò rà á. owó oṣù ẹ ń lé yìí oṣù 6 báyìí gbà kò ní gbà. mo ti fi iṣẹ́ sáré náà ni iṣẹ́ àrẹ náà pè ju iṣẹ́ tí ń lọ iṣẹ́ tẹ̀yìn ká mọ gbogbo ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá sì kúkú da gbogbo ẹ̀ náà lẹ̀ báyìí náà ni. ẹ jẹ́ kílẹ̀ jẹ́ kára lọ jòlè. a máa ṣí. ó dùn wọ́n mọ́ wọn wá ọmọ tó rí sí. mi jẹ́ kí ló dé tó tó ti ń pariwo. But mo ti máa sọ fún ẹ mo fẹ́ anything báyìí ṣe stay away from me. mi jẹ́ ṣé mo tún ti ṣe eléyìí ni. ẹ jọ̀ọ́ Bọ́lájí mo ní mo fẹ́ anything báyìí ṣe pọ̀ just do your thing on your own. mi máa ń lè bó ṣe máa ń bá mi sọ̀rọ̀ nílé o mo fẹ́ kó realize pé cousin ẹni mi moreover mo kì í ṣe ẹgbẹ́ ẹ̀ náà. cousin my foot. mi jẹ́. máa. ṣé ohun ẹ̀kọ́ ni mò ń gbọ́ fitafita yẹn. kí ló ṣẹlẹ̀. Bọ́lájí ni mommy mo ti máa sọ fún kó stay away from me but she doesn't want to listen. Michelle. kí ló dé tó fẹ́ ya létí lápá ọmọ báyìí kí ló dé tó kì í gbọ́rọ̀ náà ṣé ó fẹ́ kọ́mọdé máa ronú ni ó fẹ́ kó ronú ó dẹ̀ wálé lọ́rùn ṣọ́ ara ẹ̀ o ṣọ́ ara ẹ̀ nínú ilé yìí o torí mo ti ń tọ́ ọmọdé yìí nínú ilé yìí kó tó di pé mo bí ẹ ó fi hàn wípé ó jù ẹ lọ dáadáa ẹjọ́ ẹ̀kọ́ tí ìbá ṣe kú tó Bọ́lá jẹ ni ṣé o mọ irú ẹ̀dá táwọn pẹ́rẹ́ǹtì ọmọdé yìí jẹ́ níran má bínú jàre ó yá wọn. madam ẹ pẹ̀lẹ́ ẹ sì kú bẹ́ẹ̀ ṣe máa ń parí rẹ̀ ó dáa báwọn mo ní kí n rán yín létí pé kò sí epo mọ́nú ọkọ̀ ni a sì nídìí láti rẹ epo sínú ọkọ̀. ṣé bá a rẹ epo lálẹ́ àná ká tó wọlé. ara ọkàn bí bó ṣe wà kò tí ọ̀rọ̀ rẹ̀ òye mi ń jẹpo ẹ sì láà ń jáde lọ́sàn-án kò sì ní dáa képo mọ́kùnrin rẹ̀ dáadáa. ó dà kò bú èmi kan ti múra tán sí à ń lọ nísìn tábàdẹ̀ ń lọ àmà rà lójú ọ̀nà. ó yá nìṣó nílé ọmọ. báwo ni ọkọ mi káàbọ̀. ó ṣe ẹ̀bà ọmọ yín. Michelle mà ní o ó ní kí Bọ́lájí má sùn mọ́. Michelle ó tún ti bẹ̀rẹ̀. What is your own? ẹ sì ti bẹ̀rẹ̀ tẹ́ máa tẹ́ epo sí nǹkan ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní blame mi ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ ni please. Michelle. Ma. èmi ò máa rí irú tiẹ̀ rí o kéèyàn dédé máa kanra láì nídìí ó yá súnmọ́ ọmọdé ìkóbẹ̀. ẹ jáde wá ẹ̀yin èèyàn ẹ wá kọ́gbọ́n kò sọ̀lọ́ kò sí láyé
kó dẹ́ṣẹ́ rí kọ́ òsì ọ́ èèyàn lè mọ́ rìn kórí ó má mi ọ́. dúró kí lè yó nǹkan ìbàjẹ́ tí ò ṣe é gbọ́ sẹ́kì ọlọ́run ò fọwọ́ sí kóbìnrin máa bára wọn nìkan ní ayédè. kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn kò sọ̀rọ̀ lórí sọ nǹkan mi a ní kò sọ nǹkan mi who is that. Hi girls. August visitor lélẹ́yìí o ọ̀rẹ́ mi irọ́ ni o ó ga fún ẹ tí ẹ má ha ìwà no má ha ìwà kí ló ṣe ṣé bí wọ́n ṣe ṣayé ló ṣe yẹn. ṣé nǹkan tí wọn náà ṣe yẹn dà láti gbàtà ti self tó yẹn ṣe ráyè títí wọn ṣẹ̀ṣẹ̀ wá kí wá ń sìn. ẹ̀yin náà ṣàmọ̀ pé kẹfì yẹn bínú sí mi náà ẹ ṣàmọ̀ pé mọ́mí ò kí ń yà lára mi mo gbọ́ èmi náà mo máa lọ bá wọn lọ sí ṣọ́ọ̀bù ẹ má bínú. ọmọ mọ́ mi mo pàwọ́ àjábọ̀ ni àníyàn. ẹ má bínú. àkìlódé yóò gé àyà náà ló kí n bá a lò kò sẹ́ẹ̀ tó ti bọ́lá tó tún yẹ̀kẹ́ mọ́ títí ẹ̀yìn. èmi wá ni mo wá look bad láàrin yín àbí. èmi ńkọ́. mo ní you guys are not looking bad pé gbogbo yẹn wà okay fine. Táyọ̀. èwo la rí gbọ́ ọ. kò sẹ́ni tí mo wá kí n lò. ó lóun wá kí wà kíkí tó máa lọ láàárọ̀ ọ̀la. àárọ̀ ọ̀la kí ni ó máa gbé báàgì lálẹ́ yìí. no àárọ̀ ọ̀la kọ́ mo fẹ́ lo a week pẹ̀lú wọn. a week. yes na. ṣé wàá ilé week tó wáyé a máa jẹ́ kó mọ ohun tó ń ṣẹlẹ̀ ń gbòòrò gbogbo ayé báyìí ló máa jẹ. kí ló dé tí wọ́n ń disturb rẹ̀ a week ṣé a week ẹ̀yin ò ní di èdè. láyé ó ti miss. mo ti máa miss this thing ṣé òpínlẹ̀ máa ń wá bọ́ọ̀ sí mi náà kò ń sẹ́ni bọ́dì láti bá ṣeré míchẹ́ tá a bá tún ní ká bá ṣeré bẹ́ẹ̀ yẹn máa kára bí ajé lẹ́kùnkùn ni kò yé mi fún even mọ́mí support kí n máa bọ̀ kí wọ́n ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi fún mi. òun náà ń kọ́ míchẹ́ láti gẹ̀ ó wà ń bẹ́ẹ̀ o kó wà tí mọ́mí náà jọ máa pò díẹ̀ fún wíìkì yẹn máa wà òkè. so kí ló fẹ́ jẹ kí ló máa mú. wàhálà wà lẹ́kùn. Bímbọ́ mi ò ní fẹ́ kó ronú mọ́ tọ́ wá ní. because nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àdúrà nìkan ló kù sí táwọn fi hàn kọ́run lọ́wọ́ wíwájú tó dojú kọ kó dáa ẹ̀yìn tó dẹ̀ fi sílẹ̀ náà kó má bàjẹ́ ẹ̀kọ́ wa gangan ni mo fẹ́ ká kọjú mọ́ báyìí. ó ṣe jàre. ó dẹ̀ mọ̀ pé GC lélẹ̀ ìta fẹ́ ṣe ó mọ̀ kan tó wà at stake. mọ́mí nǹkan. ó ṣe gan ni God bless mọ́mí wà ní tí wọ́n jàre. ó mọ̀ kan tí mo ti ẹ̀ ń rò ní mo ń rò pé ó jẹ́ sẹ́ńtà kan náà pín mi àti ẹ̀ sí so that màá lè assist ẹ̀. What do you mean? wọ́n ń pè mí lólódò kọ́ ni. no o ti miss code mi. Excuse me. mi ò fẹ́ kó sọ kò fẹ́ tó wà lórí Twitter. Abeg you leave that story jàre. ọmọwé mo lọ wá lọ láti bí. mo níbi kankan tí mo ń lọ bọ̀ mo ní láti lọ ṣàwọn one or two things nílé tí bá ti parí ẹ̀ ìwé mi náà ni màá gbé. àwọn jẹ̀bi ìwé mi ló bá gbé. ó níra ni. mo dẹ̀ nígbàgbọ́ pé ìsí ayọ̀ la máa gbọ́. lágbára Ọlọ́run. No so let me just go back from here. Okay. All right then. Okay. Bye bye. I'll follow you. Mama expect call it. All right then. Àǹtí ẹ dákun ẹ wá. Ẹ̀yin fẹ́ nu ẹ má bínú. Ṣé bẹ́ẹ̀ náà lè lájú? Ṣé torí ọ̀rọ̀ kékeré tá a fà ń jọ òní náà ló wá di pé àwọn àti gbọ́nkú síra wa? Tóní tẹ̀túlà àmọ́ ẹ̀ lágídí sẹ́rí tó bá yẹ pé torí ọ̀rọ̀ tá a fà ń jọ ní kódà ẹ má bínú. Ṣé ẹ mọ̀ pé àwọn Yorùbá sọ pé ìka tí ń bá ń fún yẹn lóúnjẹ wípé kò dáa kí èèyàn máa gé ìka ń jẹ ẹ má bínú. Is that how you have to say? Ṣe ẹ tún rí ìyẹn ṣe bẹ́ẹ̀ mi àti yín nìkan la wà ń bí nígbà tá a bá tún fẹ́ parí ìjà tá a tẹ̀ tún wá kóra wa lọ́nu họ́ọ̀lù ṣé kí la fẹ́ lọ sínú họ́ọ̀lù. mo ní pé ṣé ẹ̀kọ́ tẹ ní láti sọ gbogbo mi. ẹ̀yin tí mo fẹ́ sọ gangan náà nù wípé kí ìjà wa kó parí. ẹ wá ó tún wá kó ọ̀rọ̀ kan ṣe rí ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ yìí ó ṣe pàtàkì gan ẹ dákun ta ní ń tàn yín gangan náà.
ṣe rí ẹni tí ń tàn yín gangan ni mo fẹ́ mọ̀ ẹ mọ̀ pọ́n tàn yín bẹ́ẹ̀ ṣe wà yìí ọjọ́ ti lọ lórí yín ẹ ti dàgbà ẹ̀yin náà aṣọ lẹ́wọ̀ bí gbà tán sọ̀yàn sínú pólíbàgì yìí ẹ fi lé ilẹ̀ fáwọn ọmọ kó jẹ́ pé nígbà tẹ́yìn bá ń lọ tí ìyá Rainbow tún lọ lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n tún mọ̀ pé ìyá Rainbow kan tó pè yín àgbà ni o àgbà ẹ ti dàgbà wàhálà pákéjì lẹ́ ń lò pákéjì yín ò tiẹ̀ wá wílé mọ́ ṣé gbogbo eléyìí tẹ̀ sùn sójú àtúwárídàláyè ẹ tún dá irun ṣẹ́gẹ́ yìí wàhálà yìí lórí ìyá gan ló yẹ kí n máa pè yín ẹ má bínú pé mo rí yín fi máa ń pè yín láǹtì mọ́mì ẹ ti gbó ẹ gbóko kì í ṣe díẹ̀ o kí ni wàhálà ìkọsí àtọ̀ láàrin ẹ̀yin àti màmá Bùkí Àjàyí kí ni ntẹ́mi ní kémi advice yín fún un ẹ dákun tó lọ ẹ má bínú ṣe ẹ sọ̀rọ̀ sẹ́rí bẹ́ẹ̀ ti ṣe gangan ló ṣe dá bó ṣe ké ó kálẹ̀ lọ sọ̀rọ̀ lẹ́ni ni ìbá dialogues ni o dialogues pọ̀ tí mo fẹ́ jù sí yín o àmọ́ nígbà tí ẹ ti sọ̀rọ̀ ṣe é ṣe rí nǹkan tẹ́ ti fún mi àwọn olóyìnbó ní pé ní ẹ ti gbàgbéjọ́ tẹ̀ ń bá ọ̀rẹ́ yín kan sọ̀rọ̀ tí ò tẹ́ fi sọ pé ṣe silent wọ́n ní silent. Silence is the best answer for you. That's what you have. Fool. Fool. Èmi gangan. Wàhálà ìtàlá. Mo rò pé èèyàn tó sì burú àbí tó lágídí ni yóò. Ẹ gbogbo mo yẹ sọ̀rọ̀ tó. Ẹ tún á dáhùn. Àjẹ́ nígbà tẹ́tún á fi parí ẹ̀. Ẹ pè mí ń fù. Èmi sì mọ̀ pé nǹkan tó bá kún ni wọ́n máa ń pè ní fù. Ẹ pé àyàn ti rẹ̀ kọ́ wá ní àwọn ti fù lò pé. Ṣé fù yẹn mo ṣe gbà pé fù ni mí nìsín. Ẹ má bínú. Wàhálà ẹ wò mo dọ̀bálẹ̀ fún yín. Ẹ má bínú gbogbo ìbùsùn mo bù yín. Èmi ò tí a mọ̀ pé fún gan lẹ́tọ̀ọ́ àbí ká sọ̀rọ̀ ẹsẹ̀ tún wá rí bó ṣe sọ̀rọ̀ sí yín tó ẹ̀ sì fún mi létí ẹ tún wá kiri kékeré tó ń sọ̀rọ̀ ẹ̀ máa lù inú ìrè kọ́ ọgbọ́n kan lè jẹ ní ẹ dábẹ́ kí èsì iṣẹ́ ọ̀run wà ọ́ mo bẹ̀bẹ̀ ẹ̀ṣọ́ wa yé ṣe ká má bàa ṣe ká mo sọ̀rọ̀ kọjá ẹnu náà pè mí ní fù àbí tún á ní mo jẹ́ ọkùnrin ilé fún ọkùnrin pè mí fún èmi náà yára kó mi ò túndé o náà fún. ẹ ká san bí o. ọ̀rẹ́ mi aláṣẹ. ṣáájú ọgbà. a dúpẹ́ fọlọ́run àwọn ọmọ mi ń kọ́. wọ́n wà ń bẹ́ ọ̀run ọjọ́ mẹ́ta. jọ́kọ̀ pẹ̀lú. ṣáájú ọgbà. a dúpẹ́ fọlọ́run. o ní mu stout bó tẹ̀ jẹ́ gò kan. rárá láti kọ́kọ́ bẹ́ẹ̀ tí mo bá tó mọ̀ pé tá a bẹ̀rẹ̀ fàájì àní kúrò mi. ó dáa o. ọ̀rọ̀ aṣọ pátí yẹn ni mo ṣe wá. mo ti mọ tí o bá sọ̀rọ̀ aṣọ pátí sí òun ní wá bí. ọ̀rẹ́ má bínú wọn pé season iṣẹ́ mi mo wà yìí. èlò wa ló wọ aṣọ òun. kò dé wá wọn 20,000 naira péré. 20,000 báwo rí tó bá ti dìrọ̀lẹ́ ọ̀la màá ní kí ọmọ ìsáré mo wá hùn mí. I trust you. fìgò kan ti ilẹ̀kùn tí tó fi ń ṣèyàn náà. ìrìn pọ̀ lẹ́sẹ̀ mi bíi mẹ́ta mo ṣe fẹ́ lọ. báńkì àwọn ọmọ o máa jíṣẹ́. wọ́n mi. àwọn ẹja àrọ́nú bá fún ẹ ṣé kò sí tó kún bẹ̀. change omi wọn o kò fi ṣọ̀mbọ̀ sínú omi yẹn. ó lè káwọn òru ẹran yẹn náà jáde tó rà máa. wọn ní bóyá kò ní sùúrù pẹ̀lú ẹ̀ torí mo wà fún níwà òun ló ń jọ̀rọ̀ rẹ̀ kò ṣàrọ̀ra fílẹ̀ pẹ̀lú tiẹ̀ má kọlù tí ó bá kọlù ẹ̀ tó bá dẹ̀ ti ṣe bí ìbèrè gan wọn ṣàrọ̀ra sùn mo ní fẹ́ kó bá fa wàhálà o. tí mi ò bá ní sùúrù kí mo fẹ́ ṣe. bọ́lájú ìwà tí Mitchell ń wò sí ẹ yìí oníṣòwò pé bóyá kò kọ́ tí ẹ ṣí òun jọkọ̀ kó dúró tí kò hùnà kó bàjá so that a lè mọ̀ wípé ó ju òun lọ if not ó ṣì máa continue wà tó ń wù sí ẹ o. ó má ti jẹ́ kó tó yẹn torí each day tí Mitchell bá ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ báyìí mọ́mí pẹ̀lú ẹ̀gbọ́n kì í support ẹ̀ ṣé o pé tí mo bá wá ṣe lókun báyìí ó máa dàbí ẹni pé mi ò ṣe support. wọ́n lè ṣe yẹn ṣàmì sí i and aunty tí wo tẹ̀ bá dá sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ìmọ̀ kó fẹ́ wàhálà yín ni o mi fẹ́ kí n sọ wọn kan sìn kẹwàá ní ti Táyọ̀ ló lè ẹ̀ mo ṣe dákẹ́ mi jẹ́jẹ́jẹ́ alábòsí nìyẹn ìwà àbòsí nìyẹn mà mẹ́rin ni wá ọ̀rẹ́ ni wá ìwọ wá ń sọ̀rọ̀ nísìnyí pé ìwọ fẹ́ dà sí
wàá tiẹ̀ contribute wàá jẹ́ kó mú opinion wàá lè fún advice ṣé bí kò lè fún advice ló ṣe wá síbí màá ní. ṣe fẹ́ kí mọ́mí yín sọ̀rọ̀ mọ́mí àwọn wà bí nǹkan ṣe ẹ̀ ni. ẹlẹ́tẹ̀ẹ́ ni mọ́mí àwọn ọmọ. ó dà ṣé kí mọ́mí yín má sọ̀rọ̀. ẹ sọ tẹnu yín ká gbọ́. mọ́mí yín fẹ́ sọ̀rọ̀. ẹ à ní ẹ wí tẹnu yín. o ṣe tó bá jẹ́ pé èmi Táyọ̀ ṣé mo bí tó máa ń rìn gbà mo máa ń bí tó máa ń gbà every time. ó lè máa tẹ̀ tó máa ń jáde tó máa ń rìn. má ṣe àwọn ọkùnrin ṣáàtì ìwé lórí àgbà kó sọ fún mi pé ó ti gba báyìí o kí wọ́n bá ẹ mú kí n lọ stupid and bastard wo gbogbo nínú ayérayé ni màá. Mrs. Tayo stupid and bastard ló jẹ́ kó tó bẹ̀. má nà mí jẹ́ o bọ́tí ni mí jẹ́ o mọ́mí spet ni o tó bá lọ nà mí jẹ́ lásán fẹ́ lọ ṣeré lálàgbọ̀n. tó ti gbọ́ ẹ̀wọ̀n nìyẹn. màá nà máa tún nà mí mọ́ lára. ẹ jọ kí la gbé kílẹ̀ jù kí ni ọ̀rọ̀ tó sọ yìí báwo ló ṣe bá nǹkan tá à ń sọ ń bí yìí mu. ẹ gbà mí ẹ wò mí. ẹ má bínú mo rò pé orí ẹ̀yin mẹ́ta pé ni kí n lè help life títí ẹ̀ gangan ló ń ṣe mí ẹnu ẹ̀ ló wà yẹn. ẹ ṣe ẹ sùn padà. má bínú kò ní fault ṣe báwa la ní kó contribute má bínú sọ padà mi ò blame ọkọlà tó máa ń bu lójoojúmọ́. ìyàwó ọkọlà. òwò kan tó fọ́ ni ìyẹn tó sẹ́. ó tó sẹ́. tó bá wà wo action ọ̀rẹ́ mi ń jọ yẹn. ẹ̀yin ò fún àyè kò lè tó sẹ́yìn. ara yín ló wà yẹn mi jẹ́ ò tí ì ṣe nǹkan kan fún ẹ. kò ṣe kọ́ ni sẹ́mi Àbíbọ́lá. ẹ̀yin ò sí kàtígórì ẹ̀yin ò lè ronú bí ìdùn náà àwọn méjèèjì náà jọ máa ronú bí ológogoro. ẹnu ẹ ló wà yẹn. ó ṣe o Mrs. Tayo mo lọ lé lọ́la tó bá ti bá mi nà mí jẹ́ pa kí n máa wá gbélé mọ́mì tiẹ̀. ń lọ lé lọ́la. mi ò sọ fún yín bí wíìkì yẹn kò lè pé ó máa gbé báàgì ó máa lọ. ọkọ̀ǹgà wá bá wa dé mọ́lẹ̀ kó so mọ́lẹ̀ kó má lè lọ a máa tì ẹ́ mọ́lẹ̀ ni kò síbi tó ń lọ. sórí gbogbo jáde one week yẹn àjọ máa lọ ni. ẹ tẹ̀ máa wá lọ lálẹ́ bóyá kó gbé báàgì ẹ̀ gan sìn kó máa lọ. àlọ́ ọ̀la ni mo sí lókè lọ́wọ́. àní ẹ̀sán o ẹ̀sán kò ní ṣàkóso ọ̀yà. ọkọ̀ǹgà wá bá wa sí mọ́lẹ̀. àní ẹ̀sán ọlọ́run kò sí láyé kò dẹ́ṣẹ̀ rí kò sí ọ. 8 a.m. láàárọ̀ ọ̀la èmi lè máa jí rí. Thank you very much, sir. Hey! Èmi lọ lọ́pẹ́, èmi mà lọ lọ́pẹ́ o. Ẹ wá wòrè bàbá, ẹ bá mi jó, ẹ wá wòṣẹ́ bàbá láyé mi, èmi mà lọ lọ́pẹ́ o. mọ́mí kí ló ṣẹlẹ̀ má dàpa ìdùnnú mọ́ra. Mom, what's the source of joy? Ẹ̀yin ọmọ mi, inú mi dùn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bọ́lájí, ọjà wa tí àwọn custom seize. Ó customer yẹn ló pè mí lórí aago nísìn. Wọ́n ti release ẹ̀. Mommy, congratulations. I'm so happy for you, ma. mọ́mí àṣírí Anyway, this calls for celebration. We need to celebrate. Fẹ́lẹ́sì kọ́, Fẹ́lẹ́sì kọ́. Okay. Congrats, mommy. Ara ẹ jáde wá ẹ̀yin èèyàn ẹ wá kọ́gbọ́n kò ṣọlọ́run kò sí láyé kò dẹ́ṣẹ̀ rí kò sí ọ. Hello, fine. Come on, we're okay. Oh. No, it's lọ́jà. Nuisance kan mà ló ń pariwo lẹ́kùlé bí ẹ̀yìn tí mi báyìí tó ń kùn bí òkun tó mọ bí àwọn oyin ṣe máa ń dùn yàn àti mosquito. Oh, friendship mi. Trust me, kí ni mo fẹ́ fi irú ẹ̀ ṣe? Ọlọ́run mi jẹ́. Ó ti máa ń ju ojú. Láíláí, mi ò lè jẹ ojú ẹ̀. Okay then. Mo ti délé sùn sẹ́n. I love you too. Baby, o dẹ̀ ní kábàámọ̀ tó bá fẹ́ mi. Baby, mo bá sọ̀rọ̀. Are you crazy or something? And you have the guts to fall come. Idiot. Motherfucker. Nuisance. Bí ìgbà kò rí bẹ́ẹ̀, ojú yìí máa tún ayé òwe àkàrà rí ṣùgbọ́n abáyọ àwọn kìí gbọ́ ló parí. Ìwọ kó tẹ́kì ara ẹ ṣá. ìyọ̀lẹ̀ mọ́ orí ó máa mi ọ ẹ dákun ẹ kí èso jẹ́ ọwọ́ wa ká má kọ̀ sí ìlọ. Ó ti rẹ̀ ti sọ fún ẹ pé ojú ọmọ abẹ́ ẹ̀ ṣá.
Ìwọ náà ṣe pretty, ìwọ náà pretty. Ẹ ṣe sá. Ó dẹ̀ dá mi lójú pé bí bàbá ẹ ṣe good, ìwọ náà máa good. Ẹ ṣe sá. Daddy. Bẹ́ẹ̀ ṣe tó ṣe lè wọ́n lè sí. Sá ẹ má bínú sá. Nǹkan tí wọ́n ní kí n wá gbà ní kẹ́ tètè fún mi kí n máa lọ sí ẹ. Kí ló ń ṣe ọmọdé ni ẹ ní? O kì í ṣọmọdé. O kì í ṣọmọdé àtọ. Tí mi ń pẹ̀lú ẹ̀ láwọn àbíbá ẹ̀ try to understand. Ṣé yẹ? O mọ èdè ẹ̀ ni. Kí ló dé tí ọ̀rọ̀ kì í tètè yé tó kì í understand ọ̀rọ̀? Èyí máa ń take advantage ni o. Èyí máa ń take advantage. Opportunity ní nǹkan. Ọ̀sán tó dẹ̀ ní gbajúmọ̀ tí ò bọ̀. Ẹ̀yà fi jẹ lásán. Ṣé o understand what I'm saying? Ẹ wo dáàdi ẹ jọ ẹ má bínú sá. Okay? Owó yìí ká èlò ni. Àní ẹ̀sán o ẹ̀sán kò ní ṣàìsàn bóyá. Àní ẹ̀sán kò ní ṣàìsàn bóyá. Ẹjọ́ máa bá mi. Àtibọ́lá mo máa fẹ́ tọrọ nǹkan kékeré kan lọ́wọ́ yín mọ̀ ni. Ẹ ṣeun sẹ́rí mo àbí bíi 50 naira péré náà ni mo fẹ́ tọrọ lọ́wọ́ yín. Owó kékeré náà ni. Owó tó yẹ kó tó bá sọ̀dọ̀ yín gẹ́lẹ́ gbàdúrà kẹ́ mọ́ rí ẹ mọ́ náà síkèsè. Ẹ fẹ́ kí n fún yín 50 naira. 50 naira péré mo fẹ́ fi ránṣẹ́ sí àwọn ọmọ yín tí ebi ń pa nílé. Kí n fún yín 50 naira kẹ́lẹ́ fún mi ọmọ ògógóró. Àbí olùsíwọ́n ló sọ fún pé èmi máa mọ ògógóró ẹ má dáhùn ògógóró èmi. Ẹ fọ́ ni ṣé àwọn kan ní kọ́mà lèmi bíbà èmi ò wá bíbà rẹ̀ àbí mi mọ̀ kọ́ ẹ̀ mọ ògógóró. Àwọn ọmọ yín tiẹ̀ ní mo fẹ́ fi ránṣẹ́ sí mo fẹ́ fi jẹun. Ṣé wàá àwọn ọmọ tó fẹ́ fi ránṣẹ́ sí ilé tẹ́bí ń pa yín máa lọ gba 50 naira lọ́wọ́ Táyọ̀ tẹ́ máa ń bí everyday. Ṣé àǹtí Táyọ̀ ló sọ pé èmi máa bú àwọn? Ẹ wo Mr. K kò sí nǹkan tó lọ nínú ilé ìtì mi. Ẹ wọ́n mọ̀ dá wọn lò ṣe bí ọ̀rọ̀ kan ló máa ló ṣe bí ọ̀rọ̀ mi báyìí jó ni tí wọ́n ìgbà tán sì bú mi èmi ò dá wọn lò. Èmi mọ̀ pé ìrìn dìde bẹ́ẹ̀ tán bá bú yẹn kí n dáhùn ṣẹ́rí Mr. K nǹkan tí oníkálukú bá ti mọ̀ ní kó máa tẹpá mọ́ ẹ lè máa bú wọn lọ kó kàn mí. Kí ni ẹ̀yin ló mọ̀ kọjá búbú àbí èmi mọ̀ bú yín. Èmi ò bú yín o. Ilé ìtabú náà la àti ìrànlẹ̀ ṣé nítorí ìyẹn làwọn náà máa ń ṣàkó 50 naira tí ẹgbẹ́ tí ìbá ṣe pé àwọn tá à ń bájà náà àwọn ìlú àwọn tí ẹ yí ò lówó náà tẹ́lẹ̀ 50 naira ní wàá fún yàn 50 naira báyìí ní ìsìn. Ó kà mí lára. Bímbọ́lá òun sọ nísìnyí pé Mr. ó fẹ́ fipá bẹ́ẹ̀ lù kó wá sá. Ọmọ mi ṣé mo fẹ́ parọ́ mọ́ mi? Ṣé o ti parọ́ ọmọ báyìí sìn? O ti parọ́ ọmọ. Èmi mọ̀ pé o fẹ́ràn ọmọkùnrin yẹn. Bí ilé bá kanlé bọ́dẹ̀dẹ̀ bá kan dẹ̀dẹ̀ bá ò fẹ́ ní àyè tábẹ́rẹ́ mọ́ mọ́ o ò láìkí ẹ̀ rábì kó pa ni. Ẹ̀bùn mú mi ẹni tó ti kú lọ máa ń parọ́ mọ́. This man is alive. Jọ Bímbọ́lá dìde nínú ṣọ́ọ̀bù mi bí ṣe sọ̀rọ̀ sísìn máa lọ mi ìfẹ́ rí ẹ. Mọ́mi. Get out of my shop. Ibo ni kí n máa lọ báyìí? Máa lọ dé àbí kò máa lọ lẹ́sìn. Mo ní kò dìde má. Ìṣẹ̀rí lórí ọ̀rọ̀ ọmọ yìí mi ò láìbẹ̀ yìí máa ń ṣe o. Tẹ́kọ̀ wọn máa. Ṣọmọdé lé àbí pàǹdà. Mọ́mí ẹ má bínú pé mo fẹ́ dá sọ̀rọ̀ tí Bímbọ́ wá sọ. Nọ́run gbọ́ bẹ́ẹ̀ ìwọ náà tún ti ṣẹnu ṣọṣọrọṣọ kí la tún rí o. Rárá máa pé èmi náà ní ọ̀rọ̀ kan tó jọ ọmọ ni. Ó ní kí o ṣe kí ni ṣé ìwọ náà tún fẹ́ sọ pé ó fipá bá ẹ lò pọ̀. Láìláì Ọlọ́run máa jẹ mo kàn ní. Ó ní kaba yẹ́bẹ̀ ẹ̀bẹ̀ àwọn kọ́sọ́mà bí náà ń gbé ẹ lọ downtown bẹ̀ tán lọ ń gbé ẹ̀sùn jẹ́ ó padà alẹ́ wá sọ fẹ́mi pé àwọn gbé ẹ lọ gbé ẹ̀sùn kó rí burúkú kúrò wájú mi kó kógò wọlé. Ẹ má bínú mọ́ but mọ́mí nǹkan tí mò ń try láti sọ ni pé. Má dó mi lù ẹ́ orí wèrè n tó wọ̀ yẹlẹyẹlẹ olóòṣì. Ọ̀gá sorry you get cow tail and catfish pepper soup. Yeah, okay, later. Thank you. Sori ayé ò dẹ̀ ní da àwọn ọmọ ọlọ́mọ ọmọ yíbò nìyẹn sìn wọ́n ti rí bí mo ṣe ń kígbe wọn fẹ́ rajà lọ́wọ́ olúwẹ̀ mọ́ olórí burúkú ọmọ. Mo ra dodo nílé àwọn dáadáa oye oye oye. Mo ra dodo nílé àwọn dáadáa
dàdá jẹ níbẹ̀ ó tún fún ọ̀rẹ́ rẹ̀ jẹ. ọ̀rọ̀ gẹ́dẹ́ ilé àwọn bùn mi. ọ̀gbẹ́ni kọ̀ǹpósà ẹni sùúrù ṣé mọ́tò lọ ní kẹfà àbórin náà ní kẹkọ torí ẹ̀ ń kọ inú ẹ̀ ń kọ ara rẹ̀ ẹ fọ mọ́tò tẹ máa fọ kíá. mo rọ gẹ̀dẹ̀ nílé àwọn bùn mi. ẹ tún rọ gẹ̀dẹ̀ ẹ tún rọ gẹ̀dẹ̀. mo bá yín sọ́ọ̀sì ẹ̀yán rí gàtẹ́ mo kàn mọ̀ pé ibi ìbàyìí ni màá wà tó fi máa lé yín dànù bíbáyìí ó dàgbẹ́ ti kí iṣẹ́ ń lé epo. mẹ́ta láàrin òtó bẹ́ẹ̀ ìwọ ni sẹ́kítì ọ̀gá ni àbí wọ́n ló gbà mí sẹ́nu sẹ́. gbóná ṣé kèsì ẹnu géètì lọ́dọ̀ tiẹ̀ tẹ́ fi ọsán kó mọ wáyé mọ́ ni. ṣé di mọ́tò fífọ́ yìí lẹ ṣe wà látàtàrọ̀ ẹ wò àánú yín ṣe mí tí mọ́mì bá dé sí tó bá bẹ̀rẹ̀ sí ní gun yín mi ní bá yín dá sí. ọ̀rọ̀ bó ṣe dún mọ̀ràn ìmọ̀ràn ìlẹ́nu àwọn ọ̀rọ̀ tá a fẹ́ máa gbọ́nu yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ wèrè àwọn àwítàwí ẹ̀kúrúgbọ̀n òṣìṣẹ́nu bí irúgbọ̀n mùsòrò ẹ̀dánúlẹ̀ bí ẹsẹ̀ ẹranko ẹ̀dá kára rẹ́gẹ̀rẹ́gẹ́ òsì káàkiri kó sì kò níjọ. kò sí wàhálà. olórí àánú ẹni àìjírí wọ́n bínú jàre tó bínú èèyàn yìí ni wọ́n tiẹ̀ wàhálà yìí náà mò ń bá káàkiri sórí ikú ẹ̀ mò ń kú lọ sórí gbogbo nǹkan tí mò ń ṣe sórí mo ṣe ń fọ ọkọ̀ yìí ó gbọ́dọ̀ nìkínníkí. torí ta ni. torí ẹni sórí gbogbo ọ̀rọ̀ tí mo ti ń bá ọ sọ láti ilẹ̀ tí mo ti ń bá ọ fà á sórí tó bá tiẹ̀ lè kàn kọ̀ǹsídà mi tó o ṣe nọ́mà pẹ̀lú mi èmi kò wà lọ lè ṣe nọ́mà yín wà lọ tú nọ́mà lẹ̀ fún ọ. kò máa sẹ́ni tí ò lè dáa fún ọ. ó ti gbà. ẹ̀yin náà sọ slangs ẹ wo mi abẹ́tà kẹ́kọ̀ọ́ jùmọ̀ kan tẹ́ wá ṣe inú ọgbà yìí o torí iṣẹ́ ẹ ti gbàgbé pé èmi ni mọ́mí máa fi sálárì yín ràn ni. sórí tọrọ olówó oṣù mi o tó jẹ́ pé wọ́n fi ràn ó fi dá náà ni ibi tá a fẹ́ gbin obì sí obì lálẹ́ ń bẹ̀ nù sórí bí wọ́n bá ti jẹ́ mi ní ihò ìgbé mo kàn ti gbọ́ o Kámílù o èmi o mo ti gbọ́ o tí mo sì nẹnu sí ọ tá a sì kí sí para tí mo sì gbé agbèsókè tí a fi dì mọ́ra wa báyìí ó ti tàn ìwọ lè yọ owó tó bá wù ọ tó bá ti gbowó oṣù mi ìwọ yọnu owó nǹkan mọ kó lọ. ẹ ti kiss ewé yín lákùrú jọ ẹ̀yin tẹ̀ tí yòó lẹ́fẹ́ fún yẹn ló ń jẹ èlò lẹ́yìn gbà. mo ti ṣe tán. ẹ jáde wá ẹ wá kọ́kọ́ ìṣọ̀lá kò sí láyé kò dẹ́ṣẹ̀ rí kọ́ òsì ọ́ èèyàn lè mọ́ mi kó ló má mi rọ ẹ dákun ẹ kíyè síṣẹ́ ọwọ́ wa ká má kọ́ tí kò sí kìlọ̀ ẹ jáde wá ẹ̀yin èèyàn ẹ wá kọ́kọ́ kò ṣọlọ́ kò sí láyé kò dẹ́ṣẹ̀ rí kọ́ òsì ọ́ èèyàn lè mọ́ ọ̀rọ̀ ẹ ti wá ń sún mi. ẹ dákun ẹ kíyè síṣẹ́ ọwọ́ wa ká má kọ́ tí kò sí kìlọ̀. Hello Angel. Nasola ya welcome. Nasola jọ ṣé mo lè rí ẹ. ó máa ń fọṣẹ yíyan náà ọ̀rọ̀ ẹ máa ń dùn mí ó máa ń fọṣẹ yíyan náà sọ fún mi kí ló ń pọ ọmọ yẹn fún sí. ọmọ yìí wọ ni mẹ ọmọ yìí fine now. torí ẹ ló ṣe ń pele ń jẹ. despite the fact wọn jẹ lesbian ọmọ yìí dùn mẹ. tó bá fẹ́ yin obìnrin ó dẹ̀ yin àwọn girlfriend rẹ̀. ló ṣe ní pé mo fẹ́ sí àwọn tó wá sí pàtí mi kọ́ mu sí àmupara tí wọ́n máa forí fọ́gò. ọ̀rọ̀ àwọn tó ṣẹlẹ̀ kò sí pátí tí àwọn ṣe tí ò ní fi ilé ọtí sí ó wà òkè fún má wọlé. Mélòó ni ẹ? 6. This one I to drink. Thank you. ẹ lè máa patronize wọn. Unfortunately, ní ìbá ẹ̀kọ́ mọ̀ ń gbé. Ẹ bẹ́ẹ̀ gbé. Sáì GRA ni mò ń gbé. GRA, a ní shop síbẹ̀ yẹn náà. Number 34 Abile Street. Ẹ má worry, nǹkan tí mo ra yìí sí bàtí tòun. Màá lọ síbẹ̀ lọ rajà. A máa appreciate ẹ. All right. Ẹ take care.
So happy. Inú mi dùn gidi gan ni o. Báyọ̀, àṣetòótọ́ ni òwe tán máa ń pa pé téèyàn bá pẹ́ láyé á jẹran tó ju erin lọ. Mi ò rí gbogbo result mi ni parallel ní gbogbo ẹ̀. No Ọlọ́run ṣe o. Bímbọ́. Yes. Èní ìgangan ni inú mi dùn jù. Olúwa ṣe o. Torí gbogbo result èmi náà sí parallel ní gbogbo ẹ̀. Thank God. Ẹ má bínú máa o, ibo wa láti máa lọ celebrate nsìn because this calls for celebration. Ó bọ́ síbi ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ kóra kọ̀ọ̀kan àtọ̀ṣe kí n gbé ẹ lọ sódò ká wẹ̀ kí n wẹ̀ ẹ́ látòkè délẹ̀. Wo èmi believe pé bóyá ká lọ sí shop mọ́mì ká lè lọ celebrate ń bẹ́ẹ̀ ni náà. Ṣọ́ọ̀bù mọ́mì kan ṣọ́ọ̀bù dáàdì ni kó táyà sí mi lẹ́sẹ̀ kó máa yí mi lọ́bẹ̀. Wọ́n ẹ mú mineral wá jàre. Èmi ò mú mineral. Hello. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé. Are you alright? Bó ṣe ń ṣẹlẹ̀ kò yé ni o. Bó ṣe ń ṣẹlẹ̀ ní gudugbẹ̀dẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ ní gudugbada. Ohun ìtìjú tí o ṣe ń bọ́. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni mo rí gidi pé ó ń rìn yẹn báyìí gidigidi gan. Ẹ ṣé mo wá jọ wọn ni. Sọ ẹ ṣì wà nídìí òṣì orí burúkú tẹ̀ fi ń ṣe yìí. Tó bá ti yẹ nínú ohun tọ́lọ́run fọwọ́ sí ká má máa ṣe òwò ẹ̀ṣẹ̀ ní. Ká má kọ́ tí kún sí ìkìlọ̀. Mo ní kí n wá ròyìn good news tí mo ní kí n wá sọ fún yín ni bọ̀ mi ò mọ̀ pé ṣì ń ṣe òṣì àtórí burúkú tẹ̀ ń ṣe yìí. Excuse me. Bímbọ́. Oh my God. Bẹ́ẹ̀ni sọ́hun. Bímbọ́ òṣìwò ló ń pè. Bímbọ́ òṣìwò ló ń pè. Yóò lọ pẹ̀lú gbogbo bí mo ṣe ń fi gbogbo ara bẹ́ẹ̀ ṣeré inú ilé yìí kò tẹ́ ẹ lọ́rùn. Kí ló dé tí n kò ṣe ń tẹ̀yìn ọmọ ìgbà lọ́rùn báyìí? Kí ló fẹ́ tí mo fi fún ẹ? Dúró ṣé wọn náà tún fẹ́ bú mi ni? Tó tún fẹ́ bú mi ni wọn náà fẹ́ sọ̀rọ̀ sí mi. Kò kú sí báyìí ṣe pé màdò lọ́rùn ó máa fi bí ṣúyàn náà ni. Ṣé wò rí nǹkan tó mọ̀? Bẹ́ẹ̀ni sọ́hun. Ẹ jáde wá ẹ̀yin èèyàn ẹ wá kọ́kọ́. Ó disappoint mi o. Ó disappoint mi. Ó dẹ́ ṣe bẹ́ẹ̀ kó òróró ẹ̀ rí. Abó olùjọ pé ó ṣe bẹ́ẹ̀ kó òróró ẹ̀ rí. Sọ́ládé Fi ọ̀rọ̀ rape sílẹ̀. Ọ̀rọ̀ rape mú rape ẹ̀ sí. Ok, ta ló fẹ́ gbà ẹ̀ gbọ́? Mo ní ta ló fẹ́ gbà ẹ̀ gbọ́ pé mo rape àbí mi ò rape ẹ̀? Èmi ló ẹjọ́ wà nílé àti ilẹ̀kùn mọ́rí tí mo rape ẹ̀ ní. Dáhùn, ìwọ náà wò dáadáa. Ṣé o gbọ́rú ẹ̀rí tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀mí? Àbó òrírú ẹ̀rí. Kò jẹ́ tuntun bí nbọ́ kò jẹ́ tuntun. O kì í ṣe ọmọdé. Right? O kì í ṣe ọmọdé. Ní ẹjọ́ tá mẹ́sẹ̀ lé yìí kọ́ lọ́n ṣe kó ṣe lọ́nà àná kó ṣe sórí. Ọlọ́ máa ń ṣe láṣẹ mọ̀. Wo tó lè kọjá ti lè kọjá lọ. Sórí ní àyè tá mẹ́sẹ̀ lé yìí. Ẹ ká máa rìn lọ ní ojú ọ̀nà àná yìí fún mi àti ṣojú. Sọ́ládé, you raped me. You raped me. Sílẹ̀ pẹ̀lú ẹ̀ ṣe wà nílé tá a wọlé yẹn ta ló fẹ́ jẹ́ tó máa gbà ẹ́ gbọ́ dáhùn ta ló fẹ́ gbà ẹ́ gbọ́ pé mo rè pẹ́ ta ló fẹ́ gbà ẹ́ gbọ́ pé èmi pẹ̀lú ò ṣe ní bàbá ṣe mọ́kàn fi mí sílẹ̀ lọ́dọ̀ nínú ìrìn àjò ṣe máa wáyé ló ṣe wáyé ẹ ká máa bá sáàyìn wa lọ kí n ta ṣe kó ní continuity. Èèyàn máa burú o so pẹ̀lú bí màá yẹn ṣe dàgbà tó yẹn ṣé ká pè wọ́n ní àdàgbà má dànù ní àbí ká wo márò nǹkan tó máa ṣẹlẹ̀ ní ẹ́fà gbogbo kí ni mọ́mí wa sọ́ngbà tó sọ fún wọn. Mọ́mí ṣá mọ́mí mi ti fẹjọ́ wọn sọ̀rẹ́ wọn ṣá o. ọ̀rẹ́ wọn kí lọ́rẹ́ wọn wá sọ́ngbà tó sọ fún wọn. Ọlọ́run máa bá wọn sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ kọ́lọ́run wá jẹ́ kó gbọ́ ní báyìí. òtítọ́ ọ̀rọ̀. ó má ra brain ẹ̀ má wulẹ̀ yọrọ ẹ lẹ́nu rárá torí kò lè yí ẹ tẹ́lẹ̀ mi gan-an tí mo lọ̀rọ̀ tí mo jára lé kò yé mi. òtítọ́ ọ̀rọ̀ yẹn ò yé mi náà ni mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀. kò lè yí ẹ náà ni kò lè yí ẹ. ok ọlọ́run akókó kọ́ wa mọ̀ ṣe. àmì wo báyọ̀ tí ẹ̀ tètè wá máa lọ́lé torí tí mọ́mí bá délé tí wọ́n bá mi àfàìmọ̀ kí n má sùn sẹ́gbẹ̀ẹ́ dáàdì mi lálẹ́ yìí ó yá sinmi kí wọ́n náà tètè wá máa lọ. ok kò sí problem. mọ́mí ọkàn jẹ mí lójú lójoojúmọ́ ni. kò lè yí ẹ
a ṣe yí ẹ. kò yé mi gbogbo ẹjọ́ wèrè tó ń ro mi understand mi tí understand ẹ sọ̀rọ̀ jáde ṣé o fẹ́ wá jà ni àbí kí ló fẹ́ ṣe gangan. méjèèjì ni. ok máa ṣe ká máa rí ẹ. fẹ́rẹ̀ ilé ẹni bá ń jẹ kòkòrò ẹja sọ fún kó ba lè kí yànmùyànmù ẹ̀ kó lè jẹ́ ká sùn lóru. o fẹ́ sùn ni o wálé ayé ọdẹ ni tí o bá wálé ayé ọdẹ wọ́n ń jà lẹ́kẹ̀jì ṣọ́ ẹ kí yẹn kàn ẹ̀ ní tó òun ò bá kún ẹ̀ wá mú fẹ́lẹ́ ọ̀hún á lò tó o bá dẹ̀ rí yẹn lò lóní bron kó gbégbó àlọ́mọ odidi ńlá kó dà á mu o má kùn ẹ̀ wèrè ló ń wọ́ọ̀rì ẹ̀ sùn lórí ọ̀rọ̀ mi má parẹ́ má fúnra ẹ ní bp. ṣé o rò pé mi ìmọ̀ ni ìwọ aláìlójútì buy one get two free ìwọ lè máa fọ̀rọ̀ ọkọ ẹ. kí nìyẹn ṣe dáṣọ sí ẹ lọ́rùn tí bá fọ̀rẹ̀ ọkọ mi olóòrè ọkọ mi onítímọ́tímọ́ ni wọ́n ṣé wọ́n tún tímọ́tímọ́ ní graveside ni ṣé bí yẹn ti lọ tiẹ̀ ọ̀rẹ́ ẹ̀kẹ̀dẹ̀ ní ṣé máa jẹ́ kí ìyá jẹ mí ni àbí kí ni tiẹ̀ wọ́n mi. Yes ma. lórí àtọ́tọ́ máa fi yí tọ́kì yẹn ń tiẹ̀ ṣó ti yẹ ń sìn kó dẹ̀ gbómi sẹ̀mú kan ní àlàdé ń bọ̀ á jẹun. ok ma mọ́mí owó tẹ fún mi yẹn kò lè tó máa o. kò lè tó ṣọmọ pé ṣe ló ń nọrùn gbogbo bá ṣe ń sọ̀rọ̀ bíi ló ń nọrùn ló ń da gbogbo mò ń gbọ́ bó ṣe ń da pọ́ọ̀tù lura wọn bẹ̀ yẹn. rárá ma mọ́mí mi gbọ́n kan tẹ́ ẹ sọ àbí ọ̀rọ̀ dádì àlàdé lẹ́yìn. alẹ́ ayé ẹ̀ ò ní dá sí ẹ olórí burúkú nìyẹn ó yá. ẹ má bínú ma. ó sì jáde ọ̀rọ̀ dádì àlàdé. àtòyè ni. ẹ ṣe àkórí burúkú kan ẹ lọ. ẹ lo ẹ bọ́ síbi ìyá bímọ. ta ló bá wí. tí ọ̀rẹ́ ò bá ṣe é ṣe káyà dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni wo èmi ò wá sí ibà ìmọ̀ tó dá aláìlójútì ni ẹ̀wọ́ get 3 and get 1 free. alẹ́lẹ́yà ni ẹ kálẹ̀ mọ̀ gbọ́dọ̀ ṣe èèyàn báyìí ni mo máa bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ jáde ẹnu ṣọ́ọ̀bù mi máa pa fọ́ọ̀mù ẹ lórí. òun lọmọ iṣẹ́ ìtijọ́ sọ yẹn Dádì Àlàdé. kọ́ sì jáde lórí wèrè tó ṣe torí máa ń gbọ́ yẹ̀pẹ̀ ilé bí olóòórùn onídọ̀tí ẹjí tí ń ṣe ń tà máa ń pariwo lé mi lórí wọ́n mi bá a mú gbalẹ̀ kí gbá wèrè dànù síta. ẹ̀rí ọ̀rẹ́ mi báwo ni Bímbọ́ kí ló ṣe é tó ń ké pẹ̀lẹ́ má ké mọ́ wọ́n débi ò sí lè Désọ́lá àti Joy iná wà nílé pẹ̀lú mi pẹ̀lú ọ̀rẹ́ mi má wọ ìmọ̀ pẹ̀ padà ṣó ti gbọ́ take it easy ṣó ti gbọ́ alright there ẹ̀yin girls kí ló ṣẹlẹ̀ ẹ jọ ẹ guess nǹkan tí Bímbọ́ sọ kí ló sọ ẹ tí ẹ lè guess right ẹ jẹ́ kí n sọ fún yín fúnra mi ó ní boyfriend mom sí òun pé ṣe ló rape òun. dúró ṣé kò ṣe àgbà pátá di ẹ ṣá. báwo mo ṣe fẹ́ mọ̀ yẹn. àbí ṣé báwa ló ní ìṣekúṣe tí ẹ ti dé nìyẹn kó fara mọ́ ẹ má bọ́ rẹ̀ mi o ẹ ṣe ká gbárùkù tí so that our tamari pẹ máa pọ̀ sí. Kò sí nǹkan tó kú kàn èmi nìkan tí ó kàn mí. But ẹ̀yin ọ̀rẹ́ ṣé mo pé mo ní insurance babaláyé kan tí mo lè gbé fún. Àwọn tọ̀rẹ́ yín bá gbórí dúró ni. Jọ babaláyé wo nìyẹn jọ já mi sí. Ẹ jẹ́ a gbọ́. Ọ̀rẹ́ mi ọmọ ẹni tí mò ń sọ mi ìmọ̀ta ni. Mr. Alade. Orí ẹ̀ wá yóò dáa. Ó dáa ni a máa fọ̀rẹ́ wá ṣe ẹ̀yẹ́ mọ́ náà. Ó ti tó ẹ má fọ̀rẹ́ ṣe ẹ̀yẹ mọ́ ẹ jẹ́ kó débi báyìí ká gbọ́ rẹ̀. Èèyàn Bọ́lájí ni wọ́n máa pè èèyàn Àdìgún kọ́ńpọ́sà ó iwájú lẹ́ ó máa lọ ẹ ò mọ ní lọ sẹ́yìn o ọ̀tá ò dàbí Elédùà wọn ò ní jòjò rọ. ẹ dúró Mr. Combo ṣẹ́yìn ò tẹ̀ kí n serious lọ́jọ́ ayé yín. ṣe rí inú gbogbo ọ̀rọ̀ tí wọ́n mọ̀ sọ láyé tí mo hate jù ní síríọ̀sì èmi ò fẹ́ síríọ̀sì rárá. ó sú mi fún wọn o kí lọmọdé mọ̀ la máa ń gbọ́ àmọ́ ọkọ tá fẹ́ sọ pé kí làgbàlagbà tàwọn ń ṣe báyìí. ẹ̀mí kan náà já ẹ sọ pé mi ò ní rònú. mi náà ẹ̀ bá yẹn o nígbà tẹ́mi náà laṣọ lórí kan mo lágbàlagbà ń lè. àrà tó bá wù ọkọ òfin mi dá sórí bó ṣe wà mo èmi mo ti ta ráìtì mi mọ́ yan lọ mọ́ ìjọba lọ. irọ́ kò wá mí ní ẹ̀ báyẹn o láìláì. sẹ́yìn ò mọ̀ pé ilé tí ìrònú bá wà kò ní sí dùnnú nínú irú ilé báwọn. tẹ́ bá sì fúra lẹ́nu ọjọ́ mẹ́ta nígboro nílùú ní lẹ́níwẹ̀ẹ́ ni àwọn èèyàn wo action film mọ́ o wọn ò wo jàkísà wọn ò wo dàmẹ́dà wọn ò wo téèyàn ń jà kùtùkùtù wọn ò wo mọ́ kọ́mẹ́dì wọn ń wo torí ó tọ́ ni ẹni tọ́kọ bá ti kọ́ lẹ̀ kọ́mẹ́dì ni ó lọ rà tí ó mọ̀ rẹ́rìn tátọ́ ó sàpá lórí. Anyway èmi tiẹ̀ máa ń gbádùn swag sí. èmi náà gbádùn swag sí. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ o.
ọ̀rẹ́ yín ló tún ti dé o ìlú tó ṣubú láyọ̀. bẹ́ẹ̀ni mo ti rí ẹ ṣe sweetheart most of the rí. ṣé o tún sọ pé bọ́ọ̀lù bọ̀ ni. ó ga ẹbí ti ká ìgbín ká sẹ́ẹ̀rì ẹ̀wà ẹ̀ mọ́ ṣe tí mọ́ dùn mí ẹ̀ mọ́ sẹ̀mí gan-an nígbà tẹ́ fẹ́ wọlé mẹ́lẹ̀ tí ń pariwo friendship bí ṣé mi èsè friendship yín ṣé enemyship yín lè mi ni ẹ tún wá dé àyín ẹ tún fún wọn ní ọ̀gá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ fún wọn ní ọ̀gá ṣé kò yẹ kẹ́ ẹ can I have one ọ̀gá. ọ̀gìn kan ọ̀gá lẹ máa rí ẹ̀yin báwo. ó lè mọ yín. ọ̀rẹ́ mi wọn náà ọgbọ́n náà. àwọn kẹ. ẹwà gbogbo ẹ̀dẹ́ dìkákàdì gùgù dìkákàdì wọn kàn yí mi lórí ní ọ̀nà ṣùgbọ́n ó ti lẹ́ni tèmi fojú jọ. ẹ wo ẹ̀yin lẹ mọ̀ wo ọ̀rẹ́ mi jẹ́ rí ẹnu ilé. ọ̀rẹ́ ìṣẹ̀rí má ti fẹ́ pa mí. gbẹ̀lẹ̀ kàdásì wọ̀ ó ga ọ. tí ẹ bá fara kọ irin báyìí aṣọ owó bẹ̀rẹ̀ àlè jẹ́. ó ti tó kí ló dé. Bọ́lájí afa. afa ni kíni. tìbí tajọ sọ. ẹ kúrò jàre ẹsẹ kí. wá kọ́mà mẹ́ka lábì. onírànù ó wáyé mọ́ yá torí tiẹ̀ náà láti ṣe ń ṣe gbogbo rádaràda kiri tó lù ẹ̀ ń kọrin òfò ó sì wáyé mọ́ yá náà ẹrù tí sì ń bẹ láyà rẹ̀ wọn ò lè dá mú ó lè dá jẹ́ àní kò gbé kíní jáde kó lu ẹ̀ mọ́ fún mu gbígbé yẹn ń fún ọ̀sán mú ó ń folúwa rẹ̀ pa mí dín kí ni mọ̀ tí ẹ̀ sáwọn ọmọ ẹ̀. What a delicacy. Ta ló sún jẹ inú gbóyún? Èmi of course. Mutual. Àtúrọ̀ tàbí èlùbọ̀. Felix, má dá lóhùn, èmi tí mo ṣe lélẹ̀. Good. Bọ̀ ṣé mo dúró tẹ̀ sí kíkì? Mutual, ṣé tó lọ́dọ̀ sọ pé wọ́n ló sì? Ṣé kò tó ń torí ni? It's okay. Ẹ má ti sọ dìjà. Anybody tó bá sì bí ní ẹ̀mí méjèèjì, ó really try gan ni. Ṣé ló dàbí ọbẹ̀ tí mo máa ń jẹ ní pepperoni? ẹ wò gbogbo ìtẹ́ ń sọdún wúrà ìwọ jẹ nǹkan tó máa jẹ ní kíá àbọ̀mù pínlẹ̀ tíṣú. mo mọ̀ ọmọ bọ́ ibi ni mo máa sùn mọ́. láéláé láì ṣe pé ó dágbére fáwọn pẹ́rẹ́ǹtì ẹ èmi ò gbá rádaràda láàyè o. no mọ́mí ó ti pe mọ́mísí ẹ̀ lójú mi ní ọ̀sán. ó pe mọ́mísí ẹ̀ lójú ẹ̀ nírọ̀lẹ́ yìí alágbàwí ẹ̀dá síbẹ̀síbẹ̀ mi ò gbà àfi tó bá jẹ́ wípé ó máa tún wọn pè lójú mi báyìí arúgbó tó sọ pé ńgbà tóun wà lọ́dọ̀ báyìí ló ń ṣe máa ń ṣe ta ló wà ń bẹ̀ ń gbà náà. ok ma'am. hello mom mọ́mí mi ṣe fẹ́ bá yín sọ̀rọ̀. ẹ mà kálẹ́ mà. èmi ni mo ní kó bá mi pè yín mo fẹ́ confam pé bóyá lóòótọ́ ló sọ fún yín pé bí lòun máa sùn ó ti pè yín ọkàn mi balẹ̀ ń gbà yẹn ẹ̀yin náà mú ọ̀rọ̀ àwọn ọmọ wa wọ̀nyí ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ wọn àfikọ́ lọ́wọ́ bá jẹ́ àgèrè wọn o gbogbo wọn wà ẹ ṣe mà kò burú a jẹ́ pé ó dàárọ̀ nìyẹn ẹ ó dàn fún kẹ́ bá sọ̀rọ̀. Mom, ó máa tọ́sán là kí n tó dé mọ́ mi. Èmi àti Mitchell fẹ́ lọ ṣe shopping. Ìyá Mitchell ó wà níbí báyìí. Hello, ma. Fine, ma. Mitchell. Hello, Pepani. How are you? Fine. How's your night? Fine. Bọ́lájí ńkọ́? Should be in our room. Ṣé o ti jí ni? Yes. Oh, come on, let's go wake her up. Okay. Hello, baby. I'll call you back. Oh, good morning. How was the night? Ìwọ náà la fẹ́ wá jí tẹ́lẹ̀. It's a G. Yeah. Okay, mommy not to jí ti pẹ́, and I'm sure she'll be waiting for you. Okay. So go meet her so that you guys can prepare for sure. Then Mitchell, do my tea. Okay. No problem. Bébì báwo ló ń ṣe báyìí náà? Èló ni mo béèrè lọ́wọ́ ẹ̀ tó fẹ́ fún mi? Ìwọ́de ló sọ fún mi pé Mágà ṣẹ̀ṣẹ̀ sanwó ẹ̀ ń sìn. Mo báwo lè máa ń sọ̀rọ̀ báyìí? Àti mi ò láì bóyá ń sọ̀rọ̀. Báwo? Ṣé mo ti sọ wọn kan fún ẹ tí mo ṣeré ni? Ọjọ́ kan ló ń bẹ̀rẹ̀ náà. Ok, ẹ jẹ́ ká ṣe báyìí.
I have your account details. Latest 12 o'clock la máa aláàtẹ. Tábàrí ni. Yeah, what's up, guys? Kí ló ń ṣẹlẹ̀ náà? Okay, no wahala. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló tó gbogbo eléyìí náà? Fellas, now listen. Ṣorí máa yẹ kí n parọ́ fún mi, o like àwọn nǹkan tó ń ṣe. Yeah, as in tó máa ń ṣe bíi pé òun nìkan lọmọ mọ́ mi. Ní o sọ fún mi, ṣáà náà ní màmá ń lé ni. Tá a bá ń pè ẹ́ lórí fóònù pé àwọn ọ̀rẹ́ bo ló wà, jẹ́ ká jọ wà, kò mean anything. Àwa gan ló wà lọ́ta fẹ́ ná, tí wọ́n gan dẹ̀ mọ̀. So gbogbo pé à ń pè ẹ́ òun ṣe ó wà pẹ̀lú mom, ó lè fi mom lẹ̀, bí wàá wọ́n fi as in bí wàá pé báwo mo ṣe fẹ́ pè tẹ̀ bíi pé as in ó kà wá kùn. How far now? Kí ló ń ṣẹlẹ̀? See, you guys ẹ ní láti máa bínú sí mi. Mo understand nǹkan tó ń try láti sọ. But mo fẹ́ kó mọ̀ yí pé tí mo ṣe wá síbí báyìí lé ní only reason. And I'm sorry for everything. Oh, the dá sọ̀rọ̀ yìí now. You don't need to talk too much now. All we need from you is your company. Ṣé lè bá wa yìí kò sí wàhálà láàrin wa náà. Àbí sépù kí ló ní mo sọ. Okay, fine. Tó bá jẹ́ pé company mi lẹ need, you guys can have it. But mo fẹ́ kẹ́ understand me pé it is not that easy for me. But I'm here now. You can have fun. So kí ló ń ṣẹlẹ̀? Àwọn boys yòókù ńkọ́? Àwọn àna ọ̀dà lè fi rún jàre. Àwọn oníbọ̀ ní Àwọn lesbobo. Àwọn ọmọ pa òbí ìbọn. Kí ló ń ṣẹlẹ̀ mẹ́rin guys? Ilé nílé yín o, kẹfì látọ̀. Ẹ ṣé gan, mo appreciate ní ọkàn. Ẹ̀yin àbúrò mi, this is the love of my life. Mo dẹ̀ fẹ́ kí gbogbo yín bá mi treat her the way that she ma treat her. Definitely. Because from now, she's part of this family. Wow. Okay? So baby. Yes, darling. Go back. All right, darling. Yes, sweetie. So, ìyàwó wa. Kí lorúkọ yín? Debola Williams lorúkọ mi. Ibo lẹ ń gbé? Yaba Montgomery Road. Okay. Mo fẹ́ bi yín pé ṣé kìí ṣe pé bóyá ẹ̀ ń tàn wá o. Ẹ wò, mo nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n yín ni o, for real ni o, and for stay. For real thing? Yeah, for real thing. No. Anyway, thanks for that. Ẹ̀yin náà dẹ̀ máa mọ̀ pé ìdílé aláyọ̀ lẹ wò. Mi o. But you know what? What, ma? You're beautiful. I'm blushing. Bọ́lájí lorúkọ mi. Wow, orúkọ yín dẹ̀ nice o. Thank you. Yeah, Mitchell. Wow, such a nice name. Thank you. Mitchell, all respect. You understand? Ọmọ mi gbé rẹ́kọ̀dì bùkún ẹ̀ wá toró lóṣì nìyẹn. Gbogbo owó ló ń rá lójoojúmọ́ àmọ́ ń ta wáyé wá ṣe pẹ̀lú ẹ̀yìn sìn. Pẹ́ńdà olórí korí mi rírù ti ẹ̀rí níjọ́ tí mo ti délé ayé. Òun lọ lọ́tí tí mo rí tó ń kówó fọkùnrin, ọkùnrin ń kówó fọlọ́tí ni wọ́n ń kówó fọkùnrin. Ṣé o ti rí? Màmá yọ owó yìí nù sálárì ẹni àbólò òṣìṣẹ́ ọmọ yìí ni. Ìjẹta ń sìn bákan náà ìjẹrin. Sátọ̀dé gan tá à ń tà bíi pé à ń ṣe carnival. 2000 tún sọnù. Wàá ríran wò. A máa kówó fọkùnrin. Ọkùnrin ló ń kówó fún àwa ọlọ́tí. Ohun àrùdálẹ̀ ló ń ṣe. Ẹlẹ́sẹ̀ ẹ̀dá àrùn awítọ̀ wà kọ́yàn fẹ́fẹ́fẹ́. Àwọn aláwìn ló ń bẹ̀ ẹ̀tò. Olòṣì ẹlẹ́sẹ̀ tí ń rí bí ẹsẹ̀ ẹyẹ ilé. Gbà Ọlọ́run yọ ẹ́ tẹ́lẹ̀ pé o. Ó bá jẹ bàbá ńlá àyà mi ti kúkú pọ̀. Mo ti máa kẹ̀. Gbà jẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ lọ́túnla. Ṣùgbọ́n torí o dọ́gbọ́n fún mi lẹ́nu ìsìn ó gbé mi mọ́ra. Jẹ́ kó dọ̀túnla kówó tún ṣọ́ọ̀tì. Wàá rí mo ṣe máa nà ẹ́ bí ẹni máa pa ẹ́. But mommy, stamp to let it down. I think I'll hold you fridge. Pass on. Wèrèwòrè. Ká o. Bímbọ́ ni mo béèrè mà. Mo pe nọ́mbà látàárọ̀ kò lọ, òun ni mo ṣe ní kí n wá sí shop. O pe nọ́mbà kò lọ. Ǹjọ́ tẹ́ tí ń rìnrìn orí burúkú yín káàkiri. Ǹjẹ́ wọ́n wá síbí báyìí wá béèrè ẹ̀rí? Ọdún àtijọ́ ló ń pẹ́ kó tó mú yàn. Mo ti ń wá bí ṣe máa rí ẹ tẹ́lẹ̀, inú mi dẹ̀dùn kó kórí burúkú ẹ kẹ́sẹ̀ òsì méjì ẹ ó fúnra rẹ̀ wá bí. Wo bí ǹjọ́ tí bá tún rí wọ pẹ̀lú ọmọ mi
wàá jẹ bàbá ńlá ìyá wàá rí ìyá ẹ̀ wàá pè ní bàbá ẹ̀ kó kórìí burúkú ẹ̀ kó wá bí ìyá olójúbojú ọ̀pọ̀lọ kó sì jáde ó lọ dàbọ̀ fún màmá ẹ̀ ń gbòòrò. mú mi máa bọ̀ kó wá wo lòṣì tó ń lọ yìí ọmọ tó ń fi dọ̀gbọ̀dọ̀gbọ̀ bí okùn bí ọparun àgéré tó ń lọ yìí ìjọ tó bá tuntun rí pẹ̀lú Bímbọ́ kó sọ fún mi o tó ràn pẹ́ lẹ́nu pípìkì ní ìgboro ni wọ́n ń ṣọ́ kiri ọdẹ tó bá ti rí ṣáàpè mí á jẹ pẹlẹbẹ ẹ̀yà olórí burúkú orí bó ṣe ń lọ bí okùn. oúnjẹ ni wọn expect kò tí ì rẹ. ó ṣe yẹn sí màmá rẹ gbádùn mi tó bàbá gbádùn mi tó. ní kí ẹ má fi mọ̀ sí ẹni tó lè fọwọ́ náà. mo láti ẹsẹ̀. ẹ̀sán o ẹ̀sán ẹ̀sán o ẹ̀sán wọ́n lè ṣàìsàn dandan. kí ni gbogbo ẹ̀ inú mi ti ẹ̀dùn pé mo ti ẹ̀gbọ́n náà dá wa sí inú mi ti ẹ̀dùn pé nígbà tí mo dé ojú yẹn ti ẹ̀wà lẹ́ẹ̀dí àbí kí ni mo wá fẹ́ ṣe. ẹ̀sìn ọ̀bà agbọ́n ṣe aláìsí 2 weeks after àti mo wúra mi nínú mìíràn tí gbogbo èèyàn tó ní ìdàbí ẹni tó sì kí á ní mo kó owó yẹ sí ṣe tí nìkan kó nǹkan pé kí n di góòlù mọ́ra rẹ̀. bọ́tọ̀ rẹ kò tó really surprise mi ni pé ta ló fún Mr. Alade ń poison jẹ. Alade ṣé pé mi ò ń ṣe ìyàwó ilé aláàánú mi ni mi ì mọ ibi tó ti jẹ́ ó mọ̀ káwọn ọkùnrin àìlè máa bá wọn kiri á jẹun lọ́dọ̀ mi á jẹun gbàbọ̀ níjọ́ tó máa tiẹ̀ ṣaláìsí kò jẹun lọ́dọ̀ tèmi o jẹun bí o. Ọlọ́run bá tẹ́wọn sáfẹ́fẹ́ rere o. àmín o. ọmọ ńkọ́. ọmọ àwọn yẹn ti dọ̀gá wọ́n ti graduate wọ́n ti lọ wọ́n ti ń gbé lọ́tọ̀ èmi àtọmọ ọ̀dọ̀ àtọlọ́run nìkan la wà ń bí báyìí. ọ̀gá o Bímbọ́lá graduate. Anyway Ọlọ́run bá tọ́jú gbogbo wọn pọ̀. àmín o ṣègùn ọ̀rẹ́ mi. mo ti fẹ́ máa lọ but try kó máa really take care o máa padà wá ní 3 days time. má dẹ̀ bínú jọ́sí o ṣó mọ̀ pé gbà míì wà téèyàn bá enjoy nǹkan tó bá ń rí distraction kò sí ó jẹ́ ìyá ẹ̀gan ló súnmọ́ bẹ́ẹ̀ o lè gbọ́n agimọ lórí. oyè mi má bínú. ìjọ tí wọ́n wá síbí ní 3 days time á gbé ẹ̀dá ìgbà lọ fún ìjọ o ṣe máa ọ̀ treat mo lọ fún ẹlẹ́lẹ́gùsí. you know what I mean kò sí wàhálà kékeré tí ọ̀dọ́ ṣe gan máa ń gẹ̀. take care make sure kó làwọn oògùn ẹ o. inú pé mi ò lè sìn ẹ́ wọ́n sì yàn ní o. ó ti sú mi ẹ̀yin ọ̀rẹ́ mi. I'm fed up torí náà ni mo ṣe ní kí n sáàdì yín. ẹ dáhùn ní ẹ̀sán kankan ni. kí ló expect kan sọ. ẹ̀yin náà lọ gbà tí mo lè sáàdì ẹjọ́ ẹ ṣàánú mi. baby as you can see we are busy. èmi náà mo rí pé busy bó ṣe kò wá sí nǹkan kan tẹ́ lè ṣe sí ní jù. ṣe. Yeah, come in. I'm still in love with you. You're welcome. If you touch me with those hands, if you touch me. Jọ́dúró ọlọ́. Ọmọ Jílà. Ọmọ Jílà. Owó ṣeré. Jọ́dúró ọlọ́. Dáríjì mi, I still love you. I still love you. Lẹ́nu tiẹ̀. I still do. Oríkì mi lẹ́nu títí ẹ̀. Ìwọ. Ìfẹ́ ni. Dáríjì mi jọ̀ọ́. Felix. Ọmọ dáríjì mi ni o. Jọ́dúró ọlọ́ dáríjì mi. Ọmọ yìí fẹ́ ṣe. Àjọwọ́ amúnífẹ́ kó sẹ́nu bíbí tiẹ̀. Ọmọ Jọ́dúró ọlọ́. Ṣé wàá lè tó yìí? Sọpa kọ́dọ̀ fún gbà yẹn. Ọmọ màmá olówó. So o ò ṣe mọ́, omi ìnà ẹ̀pọ̀ ò ṣe mọ́. But dúró náà, o ò lè dá ṣe, o ń láti dáríjì mi. Felix jọ̀ọ́. Mo ṣì love ẹ, báwo ló ṣe fẹ́ kí n ṣe? Felix! Pẹ̀lú gbogbo wàhálà mi lórí ẹ. O lè dáríjì mi ló ń sọ yẹn.
dáríjì mi. Dáríjì mi. Mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀, ó ń tẹ fóònù, ó ń yí sí mi. Kò bá má jẹ́wọ́. Ọlọ́run kò bá má jẹ́wọ́. Àǹtí Débọ́lá, kí ló ṣẹlẹ̀? Padà sí o, wọ́n ti pè é. Padà sí. Ṣòrí, nǹkan tó yẹ kí titi ẹ gbọ́, létí ẹ ti gbọ́ yẹn. And you, tó bá sọ fún yín kẹ́ yé máa gbá àwọn ọmọ orí street, ẹ ní gbọ́ràn. And you, kí ló tó wá bíbáyìí tí wọ́n ń pariwo bí ajá? Ṣé o mọ̀ pé state ní bíbáyìí ni? Wọn kì í pariwo lérí àwa man. Ó mọ̀ ni, àwa tàlẹ̀ ń gbé state, wọ́n mọ̀ pé kì í ṣe ajá. So kan, Estate lẹ ń gbé. Hell yes! Excuse me. I have to talk. Oh, ṣe mú wings. Kò fi fly. Solicitor. And before the count of 5, go fly out. Really? 1. O lè ṣe oṣù ká ni kí n wo strength ẹ. 2. Anyway, ọwọ́ ẹ̀yìn ò gbọ́dọ̀ kàn mí. Obviously. But jẹ́ kí n dá ẹ lójú. Wàá gbìn kó tó ṣe. I assure you that. Ọmọ olówó foolish ibi. Felix kí ló ṣẹlẹ̀ náà ò dẹ̀ sọ̀rọ̀? Kí ló ṣe? This girl. Ǹjẹ́ màá ní sùúrù? And you, look at your life. Wọ́n wá pariwo lẹ lórí ìsìn ò lè sọ̀rọ̀. Gbà tó jẹ́ pé àwọn ọmọ orí street lẹ máa gbé kiri. Well, that's your problem. Solve it. Bẹ́ẹ̀ni, kò sí kan tá a lè ṣe sí o. Babes, if you can't beat them, you join them. But skinny, èèyàn kì í rẹ́ni ràn lẹ́rù kó tún máa gbàgbé gbin. But lesbianism is a very shameful act. Olóyìnbó kú sílé. You must take me to the hospital. Nǹkan tó wà invoke nìyẹn, ó ní láti ṣe ni. Bàbá yìí ìwọ lọ́hùn lọ́jọ́ èlò ó máa fi jíjẹ àti mímu wá síbi tó nira. ẹ wo gẹ̀ẹ́sì mo lè ti mọ fẹlẹ àbí kí lè pè bí mo ṣe ń gbé báyìí kò gbé bí mo ṣe ń yí kò yí rárá. o lè ní sùúrù kí ló dé kí ló ṣẹlẹ̀ o ṣàmù pé first time alọ́mọ yẹn ni láti ní sùúrù pẹ̀lú ẹ̀ nìyà. Tíṣà ó máa ní sùúrù pẹ̀lú ẹ̀ nìyà. Ṣé bá sọ pé ká kọ́ ọmọ yẹn ó ṣe irọ́ èmi nìkan ni so ní sùúrù nípa wàhálà wà wá ní sùúrù pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kẹ̀dẹ̀ máa wò ó tí ọmọ yẹn bá máa bú báyìí. Àná ọgbọ́n wa pánú léyìn. wọ́n máa wọn mélòó pa kárísímà ẹ̀ ò gbé omi kẹ. Owó gbogbo wa. anyway níbo ló wà. Ibo ló wà ó tún bí mi pé níbo ló wà ó wà níbi tẹ́ fi sí. ọ̀dẹ̀ lọ táì ṣé mi mo fi síbẹ̀ àbí kò lè fi síbẹ̀ ìwọ kọ́ ti tíjà tẹ́fà ti bọ̀ rẹ̀. Anyway, tó bá ṣe tán kó pe furniture àti painter kán wá ṣiṣẹ́ wọn tó bá ti bínú tán ni o tó bá bínú tán lẹ́nu ó lè ní sùúrù kó di next year mi ò kí ẹ̀ o. yẹ sọ ẹ jàre ọ̀rí olóhùn sọ́gbọ́n síláyé bá sọ olóhùn nígbà ọ́ ó di gbẹ̀yìn kó tó dó ló kú àdá ọ́ ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọdẹ. They ain't do me telling. Hey guys, ṣe tábà ní tanra wa nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn fuck up gidi wà ń bẹ̀rù and again ibi tá a ti ṣe gbogbo pàrọ̀ yẹn ibi yẹn wà open now. Guy so mi ò lè sọ pé o ní point tàbí o ní point pẹ̀lú nǹkan tó sọ yẹn ṣòro ọmọ yẹn ẹ jẹ́ ká gbàgbé bí happy kan open street ló ti ṣẹlẹ̀ náà ọmọ street lọmọ yẹn na street girl so ẹni tó bá tó bá jẹ́ ọmọ street wà á treat yẹ pé okay na street level ẹni tó bá jẹ́ pé indoor girl ọmọ mọ́mi wà á pamper sórí ilé yẹn ọmọ gbóró ni náà àwọn ọmọ òjò tó ti rọ̀ lára ẹ̀ tílẹ̀ ti fa mọ́ ni àwọn jẹ́ pé pọ̀lì ní sáré chance ẹ̀ lásán ló wà ń di wàhálà báyìí kò sí problem. Guy, listen, leave that one. Before we mọ̀ pé I dey always dey side Felix man side ẹni pé Felix na apadi na bọ̀tí na wọ́n ti but one two some wey you do gbàgbé òṣì Felix don fuck up you don fuck up o and mo kàn wọ́n pé kò pàdé àná máa jẹ ojú ẹ̀ Allah mo fún ní 2 weeks ẹ máa gbókù ẹ yóò sì náà. kò ní kú ò ní pààyàn. o mọ̀ pé ìjà oníjà ló máa ń di tèmi ọlọ́run ti sọ yìí ó ti lọ bẹ́ẹ̀ nìyẹn. tí máa ń dùn ẹ̀wò how food by right lọ kò sí àná. gbẹnu dákẹ́jàre bí wọ́n máa fọ́nù nìyẹn ṣé wọ́n tó ń pariwo Barry White ṣé tó bá rí Barry White yẹn ṣó lè mú. go ask am before na Barry Black dem dey call am màtí mo dí pẹ̀lú ẹ̀ tó ń di Barry White wàá rí ajáfin last ni. àbáṣọ ń sìn wọn forí lálẹ́.
Ta ló wà ń bẹ̀ kó wọlé? Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Hello. Bimbo, how are you? Hello. Má bínú pé mi ò fi sínú nylon bag. Kí lélẹ̀? Aṣọ mi lélẹ̀ náà. Báwo la aṣọ mi ṣe dọ́wọ́ ẹ? Who are you? Mitchell, tí ẹ máa fara balẹ̀. Bọ́ mọ́ mi ò lè ní gẹ́ ọ̀yìn náà, mi ò mọ̀ rí náà. Báwo la aṣọ mi ṣe dọ́wọ́ ẹ? Ẹni ẹlẹ́ni tó mọ̀ rí tó ń pè lólè. Bọ́ mọ́ mi, this is my cloth. Felix, who is she? She's my girlfriend. Yeah. Mitchell, Bimbo Kishomobe, okay? Mom, I can explain. Yeah. Bimbo, you can go, I'll see you. Okay. Má bínú o, má bínú o. Ààrẹ ò kí ń balẹ̀. So, mommy, she mo lè lọ sọ fún yín sẹ́yìn. Mo fẹ́ gbọ́. Láyé yìí. But Mitchell, máa ní sùúrù, ó ṣáà ti bẹ̀ ẹ́. What is your own? Yóò dẹ̀ ṣọ́gbà ẹ̀ gbà máa wọ̀. Bọ́lájí, mi ò really understand reason tó ṣe ní ká wá síbí báyìí tó yẹ pé nǹkan tá a fẹ́ sọ a lè sọnù ilé bó ṣe tóbi tó yẹn. Mi fẹ́ kí Felix pẹ̀lú Bimbo gbọ́ ni. Reason nìyẹn tí mo ṣe ní ká máa bọ̀ bíbá. Felix and Bimbo. Why? Mitchell, yes, clear to hate Bimbo with passion. Oh my gosh, are you mad? Mo ti máa sọ fún ẹ pé láyé ẹ kó má máa bá mi sọ̀rọ̀ gẹ́ọ̀ yẹn mọ́. Mo fucking hate gẹ́ọ̀ yẹn gan. Àjọ tó ti máṣọ mo ti bá pọ̀ lórí burúkú lọ́mọ yẹn ó lè ní kò ní súrà àyè lá. Mitchell, máa ní sùúrù o. Mo fẹ́ kó realize pé bó ṣe bí wa náà ṣe bí Bimbo o. Èèyàn ẹlẹ́ran ara lòun náà. Ẹranko ni mo pè, kí ni problem? Ṣé o ti fẹ́ bẹ̀rẹ̀ òṣì ẹ̀? Bọ̀ Bíbélì sọ wípé fẹ́ràn ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ̀. What the crap? Mo máa rò bóyá ọlọ́pọlọ tẹ́lẹ̀ mi mọ̀ pé brain ẹ̀ porous to buy. Idiot. Kí ló máa ń ṣọmọ òrè bẹ́ẹ̀ ni? What are you saying now? What's all this? Felix, kí ló máa ń ṣe ẹnu Felix? Kí ló máa ń ṣe ẹnu? Mo fojú sọ, mo fi gbogbo ara sọ. Ṣé mi ń dá tó lọ́mọbìnrin ni? Wúrà, ó dá lọ́mọbìnrin. Sórí àwọn nǹkan tí mi fi lè ṣe anything pẹ̀lú ẹ̀ ó ti pọ̀ jù. Oh Felix, I love you. O ò lè love mi kò possible. O ò lè love ẹ̀gbọ́n rẹ̀. Orí àbúrò mi ló jẹ́. Ẹ kú ilé o. Hey baby, how are you? Fine. Báwo ni? Wọ́n okay. Wúrà báwo ni? Wọ́n okay jàre Bọ́lájí. Kí ló wá ṣe lé mọ́mísí ńkọ́? Mo sì ṣe wà shop, èmi kàn wá ṣe nǹkan lé o. Oh. Yeah. All right. Wúrà, Mitchell nǹkan. Mitchell, kò pẹ́ tẹ́mi náà dé náà o. Bọ̀ mo pè é lórí fóònù, ó lóun ò ní pẹ́ dé. All right, èmi kàn lọ ṣàwà. All right there. Bye. Yeah. Felix. Look, Wúrà, sórí gbogbo nǹkan tó ń ròyìn gbé kúrò mind ẹ̀ kó lè ṣẹlẹ̀ láàrin wa. Kó lè ever happen. Come on. Hey, kí ló máa ń ṣe ọmọ Wúrà yìí náà? Àǹtí Bimbo. Sísá Bọ́lájí, ejò, egbò kí ló ṣe Felix? Ẹ wò kò yé wa, ó kàn ṣàdédé ṣubú lẹ́ni náà ni. Ó ṣubú. Ẹ padà wọn bí ìbá tí wọ́n ṣe lọ sí family hospital wa. Mo dárò hospital báwo? Ibẹ̀ náà ni mo ń lọ ẹjẹ́ àlọ́. As you can see, it's getting better now. I think we're okay, guys. Ṣé nǹkan tó serious tó yẹn ni? No, it's nothing serious. Malaria lásán ló ní. And they can need bed rest for some time. Ẹ ṣáà yìí fílẹ̀ pẹ̀lú àmì. Be yourself. Excuse me, please. Thank you, doctor. Ẹ ṣé, doctor. Ìgbà wọn mọ́ sí máa dé báyìí. Kò yẹ kán lè pẹ́, ó yẹ ká jọ máa bọ̀ ni, but wọ́n á tẹ̀ sáwọn customers lọ́wọ́. Pẹ̀lẹ́ Felix, ṣé ṣáàtì pa àwọn phones ẹ̀ ṣá? Okay. Alright. Hello, Wúrà, what's up? Okay, chill, I'm on my way. Okay, chill.
Ta ni ẹ? Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé bó ṣe ń ṣẹlẹ̀ kò yé ni o bó ṣe ń ṣẹlẹ̀ ní gudugbẹdẹ ló ṣe ń ṣẹlẹ̀ ní gudugbada ohun ìtìjú tí o ṣe ń gbọ́ wọ́n fi ń ṣàyànyàn níbì kan ohun tí a máa ṣe nígbàkúwà máa ní tó bá ti yẹ nínú ohun tọ̀lọ̀ fọwọ́ sí ká má máa ṣe ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní ká má kọ̀ tí kún sí kìlọ̀ nǹkan tí mo rí nìyẹn bọ́tà lè lè sọ pé irú ọmọ yẹn máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ó pọ̀ ni irú ọmọ wò ọmọ tó jẹ́ onípepepe ní láti lẹ̀ àbí kì í ṣe Mitchell ló ń sọ ni from day one tó ti ń sọ ọ̀rọ̀ ọmọ yẹn fún wa ni mo ti mọ̀ yí pé gbogbo ìwà burúkú ayé ọwọ́ ẹ̀ ló máa kún sí ló wá sọ wípé bóyá pé òní mọ̀ bóyá pé kí ni ó ga o. ẹsẹ̀ mo fẹ́ nẹ́sì first time tí mo máa kọ́kọ́ rí o mi ò rò pé nǹkan báyẹn ni because kò láìka ọmọ yẹn tẹ́lẹ̀ mo ṣe rí tó ń dì mọ́ra wọn torí gbogbo àjọ jáde ní inú mi ń dùn nípa ó mà ti láìka ara wọn ọtí ọjọ́ tí mo rí wọn tó romance ara wọn I was mad pé kí lélẹ̀ kò sẹ́ni tí mo lè sọ fún I can't keep it anymore bẹ́ẹ̀ mo ṣe ní kí n wá sọ fún yín. bọ̀ ṣó ti sọ fún mọ́ tẹ̀. kí n sọ fún ta ni. nà. wá tó ń sọ̀rọ̀ báyìí Bọ́lá kí n sọ fún mọ́mí sẹ́ẹ̀ mọ́mí máa pa ni wọ́n dẹ̀ máa para wọn. ó dáa kó pa á gbàtọ̀ tọkọ mọ nǹkan tó ń ṣe dànù sọ fún mọ́mí sẹ́ẹ̀ náà àbí. you have to keep it to yourself àti àwa tá a mọ̀ sí i nítorí kò sí òbí tó máa gbọ́ wípé ọmọ òun ń ṣe irú nǹkan báyìí tí inú ẹ̀ máa dùn tó ti gbọ́. kí ni nǹkan tí wọ́n fi kò lè fi ìlú ọ̀pẹ tó máa fi jáwọ́ nínú ìwà burúkú yìí. kò sí ẹni tí mo kọ́ sọ mo fẹ́ gbọ́rọ̀ mi ò lè ṣe náà Mitchell fọkọ anyway Táyọ̀ nǹkan ó jáde. mo ní kí wọ́n sọ fún yín náà ní ẹ̀jẹ̀ máa lọ. ó ti ń lọ nínú ìgbódò lọ́nà. Ọlákẹ́ èké ni mo mú wá mo sí wọn mi iṣẹ́ ni tí Táyọ̀ bá dé ẹ bá mi kíkẹ́ ni. má rojú o. Bọ́lá ṣé nǹkan máa yẹn ṣe yẹn obìnrin àtòkù ló máa pọ̀ nínú ayé jẹ́ kí ní làbú nǹkan tí mo ṣe tí obìnrin ṣì ń jẹ lọ́wọ́ tí ò tí ì kàyàn àkólà gidi tí wọ́n tó ṣe ń rúmọ́yàn tí ò tí ì rànyàn ìyẹn ọlọ́bìnrin kan máa wá ṣe rubbish. ẹ dábẹ́ kí èsì ṣe ọ̀rọ̀ wá. má sùn mọ́ mi ó ṣe fún ìyẹn jẹ́ tó kọ báyìí. yóò kí lè yó nǹkan ìbàjẹ́ tí ò ṣe é gbọ́ sétí Ọlọ́run mi ò fọwọ́ sí kóbìnrin máa bára wọn lò pọ̀ ayẹyẹ. Yes, baby. Oh, no. Oh, you're screaming, baby. Ṣé ẹ gbọ́? Ṣé rí nǹkan tí lady yẹn ń ṣe kò sí nǹkan tó bad nínú ẹ̀? Yes, because lesbianism is an art. I don't think Tayo is with her senses. She doesn't know what she's saying again. I am not out of my senses. I know what I'm saying. I travel out of the country kẹ́ lọ wo àwọn European countries. Wọ́n legalize ẹ̀ ń bẹ̀ ni. Wọ́n ṣe dáadáa. European country ṣé European country la wà yìí? Ṣé orí gẹ́ yìí pé àbí kò mọ ọmọ kan tó ń sọ? Torí mo mọ ọkọ tó ṣiṣẹ́ ti tó ránṣọ tó bẹ̀rẹ̀ sí ní máa ránṣọ ní mọ́ ṣe lẹ́sọ̀. Mo ránṣọ lórí ọ̀rọ̀ lesbian. Bóyá lẹ́sẹ̀ ní àmọ̀. Whatever. Jẹ́ sọ fún ẹ, wọ́n lọ sí eléyìí ta o. Àwọn aláwa mọ̀ pọ̀rọ̀ ló sọ wéré làwọn ará àtàmà pè fún ẹ. Oh my goodness. Fẹ́ṣẹ̀ mi Táyọ̀, jẹ́ kí n béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀. Jọ béèrè o. Ṣé kìí ṣe mo ti ń practice kìíní? Oh no, èmi practice kìíní. I don't do it. Wọ́n kò ṣe mo like kìíní yìí. Yes, mo like eléyìí. Oh, like mo like. Tó bá like ẹ ò ní support lesbianism. Mo support ẹ torí pé mo believe pé art ni. Àwọn ẹgbẹ́ yẹn lọ wọ àwọn big girl ní island. Àwọn big girl ayé ní island. Tom Cruise on the metro. Ó tó nǹkan tí àwọn Guinness sọ ni. Kí ló sọ? Wọ́n ní black is an art. Oh yeah. African country la wà yìí. Sí ní European countries. Oh, torí pé African country yìí náà lẹ́yìn méjì fẹ́ kú sí. Ìyẹn lẹ ṣe ń sọ̀rọ̀ bí èèyàn dúdú bí Guinness. Wọ́n gan pápá ọ̀rá yìí. A ní oníṣòro. Ó yà bí gẹ́yìn ó nọ́mà. No, normal. Ẹni méjì lẹ̀ normal. Lesbianism is a very good thing. Lesbianism is a art. Torí pé ìlú dúdú lẹ wà lẹ ṣe ń sọ̀rọ̀ bí èèyàn dúdú ṣe ti gbọ́. Ẹ travel out of the country kẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kẹ́ big up kí láì fi yín má rí bó ṣe rí. Oh, Nigeria is my country. And I'm proud of it. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní kí ló tó ṣe máa argue pẹ̀lú rẹ̀. Ó ráyè o. You know what? I'm out of this place. Oh, you can't be out. I don't want to.
any other person lè kọjá náà. Okay, let's not have it me now. No, Shebi, you are coming now. Excuse me, I can see you're out of your mind. Bimbo. Yes, sir. Ṣé mo rí pé ìwọ ni ìdùnnú ayé mi? Tí wọ́n bá sọ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ máa ṣẹlẹ̀ sí mi for the rest of my life. Tó jẹ́ wípé ìkan tó máa múnú mi dùn. Ìwọ ni. Yeah. I promise I won't leave you. I love you too, darling. So promise me you won't leave me no matter what happens. Oh, good. Felix, ṣé ọkùnrin ló máa ń promise obìnrin ni àbóbìnrin ló máa ń promise ọkùnrin? So, are you saying I should promise you, right? Go ahead and do that. Okay. Èmi wá fi yẹn sìn wípé mi ò ní fi ẹ́ sílẹ̀ nígbà òjò, nígbà ẹ̀rùn. You will always remain the love of my life. Thank you. I'm so happy to hear this from you. That's all? Yes, that's all. You won't say the same thing? You're sick. Anyway, nígbà òjò, nígbà ẹ̀rùn, I'll always be there for you. I love you so much. I love you too. Come here, boy. Baby Robo only gbóúnjẹ mi fẹ́ lómi. She dares not. Nobody competes with me, Mitchell. I'm gonna show her what I'm made of. Michelle. Yes, sir. Yeah, you ping me to come. Yes, sir. How's your phone? Okay. Hope you're fine. Yeah, I'm alright. Bimbo. Yes, dear. What can I do to avoid me? Avoid it. How? I don't get it. You don't get it. Tí bá ping ẹ, ò ní tètè reply. Epo ẹ̀gúsí mi ṣe wá ju ohun àìjírí báyìí. Oh, Michelle. Ó yẹ ká ti stop gbogbo pálapàla yìí. Kò bójúmu, it's uncalled for. But Bimbo, do you know I love you? You know I love you and you're my wife. I want to marry you. Oh. What's you mean? I'm putting in mental problem. If not, Nini, I'm your wife. Do you know? Surely for me alone. Can you? You're not. So Kò sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ Akiti. Gbogbo nǹkan tó ń ṣe yẹn, you're just joking. You're coming back to me. Trust me. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé, bó ṣe ń ṣẹlẹ̀ kò yé ni o. Bó ṣe ń ṣẹlẹ̀ ní Gudugbẹ̀dẹ̀, ló ṣe ń ṣẹlẹ̀ ní Gudugbada. Ohun ìtìjú tí o ṣì ń gbọ́, wọ́n fi ń ṣàyọyọ níbì kan. Ohun tí a máa ṣe nígbàkúwà báyìí, tó bá ti yẹ ni kí ló máa ń ṣe ẹ náà? sọ́tọ̀ tí wọ́n lé lẹ́yìn àbí ìwọ nìkan lórí Debbie ìwọ nìkan lórí mo fẹ́ kí ló tún fẹ́. jọ kí ni problem wọn gẹ kí ni problem ẹ kò sọ fún mi bẹlẹbẹlẹbẹlẹ kí ni tiẹ̀ ṣé wọn náà fẹ́ join club ni máa bọ mi ò mind mo wà lè mo ń ṣe lè mo ṣe yẹn kí ló fi kàn ẹ́ tó bá fẹ́ ṣe kó tètè sọ fún mi o mo wà lé fún ẹ mo lè sáà gbogbo yín ràǹdí mi ò rán ẹ ṣé o ti gbọ́ èké. ìwọ ló mọ̀ ó wà lára ẹ. bébì kí ló máa ń ṣe àwọn gẹ́ọ̀ yìí náà? I wonder. Kí ló máa ṣe lè sí ẹ̀? Bó ní kò ṣe máa ń ranjú mọ́ wọn lójú báyìí. Mi lè afẹ́sàn kan fún ẹ ní o. Ṣé wọ́n pe gẹ́ọ̀ ìdí tó sì rẹ̀ ṣe? I'm serious. Ó ṣe kí ni? No, yẹ kò believe me now. Ó wá sọ fún mi. Mo máa ti jábọ̀, máa ti ṣe yá ẹ̀ lẹ́sẹ̀ kó tó kúrò níbà. Baby trust me, mi ò lè dá lóko kéré sáà tí mo ṣe. Mi ò fẹ́ ṣeré o.
kò ṣe kò ní ẹ̀rọ. Olóṣì. Ọmọ òṣì ni ẹ́. Ọmọ òṣì. Àwọn ọ̀rẹ́ mi tó gbọmọ yíbò sọ́dọ̀ kò rí báyìí. Wo. Mọ́mí ẹjọ́. Ìnígbà tó sọ fún sí tẹ́lẹ̀. Ó sọ fún tẹ́lẹ̀. Ọmọ ẹ̀ kò já kí kò yé. Ká sọ jàre bàbá mi. Pẹ̀lẹ́. Mo ní kí wá béèrè bóyá ẹ ti gbúrò Bímbọ́ ni. Ó wà Bímbọ́ wà ní. Pẹ̀lẹ́. Hello Mr. Richard. Hello. Ó dàbọ̀ mọ́. Farabalẹ̀ mú bọ̀ jókòó mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Wọ́n ti kọ́ àwọn ọ̀ṣun yẹn wá sí shop. Ẹ máa bọ̀ ń sì sìn kẹwàá kò ṣẹ́ gbọ́. Ẹ ṣeun gan ni sà. Ẹ ṣe sà. Ẹ sà. Ìtọ̀ ni mo dà ní ẹ lóò lè ṣorí ilé mọ́. Ṣé bá bá kókó bá máa wá bí? Ṣé mi ò sọ fún ẹ kí n fi tó kùn rẹ lẹ́nu? Ṣé mi sọ fún ẹ? Látọ̀. Ó yá ìtánu ṣọ́ọ̀bù. Lórí burúkú ojókòó náà jókòó débi sábìtọ̀. Wọ́n mi múdọ́sà wá kanu bí ní bẹ́tà fún ẹ. Tó bá tún wá, ó ń gojú ẹ̀ máa jẹ́ káwọn fẹ́ sínú ẹ̀ pa. Olóṣì ọmọ àlè ló burúkú. Wánu bí jàre wèrè yẹn ni mo dàtọ̀ sórí ẹ̀ mú sáré lọ́tọ̀ fún mi. Olóṣì kó tó lówó apẹ́. Gbónlé gan ti ẹ̀ dry. Kí ló dé tó dry? Ṣé n bẹ́ make ẹ̀ kó wà lively? Nasi, ṣé àwọn pé Lizzy wà lé? Ọ̀gá. Ló bá ẹ dé sí. Ẹ wọ. Èmi fẹ́ wo fíìmù tèmi o. Mommy. Love you too, darling. How was your journey? Gbogbo ara lé ńkọ́. Àlàáfíà ló wà. Ṣé dáadáa ni bá gbogbo yín? Dúpẹ́. Ó mà kẹ̀lẹ̀ ìyàwó ọ̀kẹ́. Kí ló tó kúkú máa gbé mbẹ̀? Ọmọ kò wà lé mọ́. Madam, ó dẹ̀ rọra. Ṣé bóyá ń sọ̀rọ̀ sí ní tó ṣe tìrìn àjò dé nìyẹn? Ẹ jọ̀ọ́ o àǹtí. Báwo ló yẹ kí n ṣe kí o? Ṣé kí n kúnlẹ̀ kí ni? Ó ti béèrè ọ̀rọ̀ ni. Wà á dẹ̀ jẹ́ kí mi fún ẹ lánsà kí n kọ́ ẹ. Tó bá dọjọ́ mi. Tó bá ẹ kú lé o. Wà ní ẹ káàbọ̀ àwọn ará ilé ńkọ́ o. Ṣàlàáfíà ló wà o. Ṣọ́kò òjè po. Wà á tún wá béèrè lọ́mi pé kí ni nǹkan tí mo bá yín ràbọ̀ kí n fún ẹ o. Ẹ dùnà. Ẹ jẹ́ ká má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀. Ṣé Bímbọ́ ti dé ni? Bímbọ́ wálé. Àbó ti wálé. Àtijọ́ ìmọ̀ ló ti lọ jòkó sọ́dọ̀ ọkùnrin kan tó láàfúrí àfọ̀hún. Ọlọ́kọ lórí ìdánmà ní Bímbọ́. Baby me, don't get me wrong. Torí mo rí pé reaction ẹ ti change. Kìkì ló ń béèrè Bímbọ́ fún sin. Kò sí nǹkan láàrin mi àti Bímbọ́. Mo kàn ń béèrè lásán ni. Trust me. Sírí mi ṣó. Ẹ̀yin lẹ mọ̀, ẹ wò kóńkó jábìlì kó ní kálukú ṣe tiẹ̀. Èmi ń wọlé lọ nìyẹn, mo fẹ́ lọ ṣáwà. Èmi ò bá yín mú nǹkan kan bọ̀, love me nǹkan mú nǹkan bọ̀. You want me to get a car for you? Yeah, a car. Àwọn wá ayé pọ̀ báyìí kò ṣe bí kò sówó ká náà. Bọ̀ ẹ ọkọ̀ méjì tá à ń gbé kiri yẹn, à ń maintain ni. Nǹkan tí mo fẹ́ ni mo sọ yẹn mi mú bó ṣe máa jẹ́ o. Àrùgbọ́dọ̀ máa ṣọ́ láìfù wa ni. Ṣé tọ́wọ́ Yomi SARS bá bá ẹ ní àbí Kúrèmọ̀ àbáwọn ìjayà SARS tó máa mú ẹ kí bó la fẹ́ sọ pé àrówó ọmọ take time, okay? O bá sọ̀rọ̀ ká ní ṣe business tó máa fi bójú. George, ó dẹ̀ dá sí nǹkan tó wà ní àbí ó dẹ̀ ṣe é gbà pé ó gbọ̀ wá. Bóbó ó wà sálẹ̀ wọ́n ń tàkùlé wọn. Olóṣó fẹ́ gun mọ́tò. Idiot ni ẹ̀ náà nítorí obìnrin ókè mọ́ ń gbọ́ nonsense ló ṣe yẹn jọ. Hey, Jeff, ìwà tàlẹ́jọ́ ń kó lórí fóònù. That stupid Felix ni náà. Felix ló ń bá sọ̀rọ̀ ẹni tó ń bẹ́ta ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù. Wo ó ní láti ní phone manners o. Come on, shut up. Come on. Gbogbo ọ̀rọ̀ kọ́ ló lè má dá sínú ilé o. Ṣó ti gbọ́? Ó dà páyé tí ń gbà ẹ̀ jù. Jeff. Ọkọ̀ máa bẹ́ sọ̀rọ̀ tó wà pín. You are a woman. Come on, shut up.
Who be your friend? Tell me, who be your friend? You know say you get friend. Ìwọ mú ọ̀rẹ́ mọ́lẹ̀ torí obìnrin. O brush ọ̀rẹ́ ẹ bẹ́ẹ̀ olùlálùkì. Ṣó fẹ́ pa ni? O fẹ́ joyè agbóbìnrin lérí pàǹtẹ̀tẹ̀ ni àbí báwọn ọmọ yìí máa ń pòwe yẹn. Come on, shut up. Mo ní bá ti sọ̀rọ̀ kó dákẹ́. Sorry for yourself. Mo kàn ní kí n fún ẹ warning yìí ni o. Ṣó ti gbọ́? Mo ní kí n fún ẹ warning yìí ni. Anywhere tó bá ti rìn, watch and shadow. Ìjà wá ìjà ò sí, always guiding. Because our guys á ti ṣe meeting nípa ọ̀rọ̀ ẹ̀. We're gonna visit you very soon. O dẹ̀ mọ̀ tá bá visit ọmọ nǹkan tó ojú ẹ máa rí. So wẹ̀yẹn kọ́kọ́ tiẹ̀ wẹ̀yẹn náà. Ẹ láago mọ́ ọkọ̀ tí ìyá tó máa fọ́ ẹ orí máa wọ̀ rí ó sì máa kàn ẹ́. Gbẹ́jà kò jádànù lórí fóònù fún mi idiot. Guy, no talk now. Are you concerned? All of fly agent now. I be not be so. I also go to follow store that kind of thing. But in the format if you are friends and loving you, Abi. And I your guy, what you call him? That flex, I believe him. Anybody will do anything I could see now. A simple thing. I'm the follow person. Martin Dogun Dodelo. Emily. Martin Dogun Dodelo. Ó wá pariwo ọ̀rẹ́ kiri. Má mi di kankan bí. Ṣé o kọ́ ọ̀nà kọ́sì gbogbo eléyìí? Ṣé o kọ́ ọ̀nà fún one chance? Hey guys, kí ló ṣe é sí tẹ̀wọ́n pariwo bíbí báyìí? Ẹ tẹ̀kẹ̀ yìí sí. Ẹ fi bọ̀bọ̀ ìsílẹ̀ ṣe bọ́ọ̀rẹ̀ tiwa ni. Ilé lápò tí ń jókòó de ìdìbò ló fẹ́ sá lọ. Ó ń bọ̀ náà. Ẹ̀yin guys, okun ò lè wóoru káwàrú ni. Ṣé bọ́ọ̀rẹ̀ yín ni Felix? Quiet! Kí ló ṣe? You are less concerned. Kí ló ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó dá sí i? Emily, ọlẹ́ ẹ̀ ló ń jẹ o. Kí ni gbogbo rọ́bìṣì náà? Ẹ̀yin guys, ẹni sùúrù ó tọ̀rọ̀ ní Táyọ̀ sọ náà. Ọ̀rẹ́ yín ni bọ̀bọ̀ yẹn. Ẹ wò mí láìbẹ̀ ṣe é ṣe bẹ́ẹ̀ yẹn o. Tẹ́ bá máa parí ẹ̀ sìn, à ní sí ń bẹ̀. Káwá ló ṣe yìí gan, ṣó yẹ kẹ́ wá ṣe léṣe. Ṣọ́tọ̀! Mo sọ̀rọ̀ mo kò dákẹ́ ò dákẹ́. Ṣé o mú yàn ní kékeré sá? Tó bá mú yàn ní kékeré, wàá mọ bọ́yẹ ń dá sọ̀rọ̀, wàá mọ táìmù tí wọ́n máa dá sọ̀rọ̀ àbí táìmù tí wọ́n ní dá sí. My friend, tó bá yẹ pé mo ti fún ẹ ní chance kó máa mú ọ̀rẹ́ wá sí ibàyìí, ìyẹn ò ní kó máa dá sí nǹkan tí ó bá ti kàn. Ó yá bí mo ṣe ń wọ ẹ méjì out of this place. Wo Táyọ̀ bá mi lulẹ̀. Mo gbé mọ́tò lọ club, afẹsẹ̀rìn wálé, ẹ̀yin boys. Wo bí má wulẹ̀ kíra ẹ̀ má wulẹ̀ pọ̀ fine àwọn gẹ́gẹ́ yẹn ti lọ. Sórí ojú wọn ni mò ń wò. For now mi ò wojú anybody mọ́. Mo ń lọ club yẹn máa jẹ bẹ̀rùn, máa bẹ ní tí ń jẹ. Wo ló kọ́ tí bàbá wọn pọ̀ ń bẹ̀ yẹn, ìjọba bàbá wọn pọ̀ ń bẹ̀ yẹn. Kò lè dá lọ, kò lè dá lọ, kò lè dá lọ. Àmọ́ bá club jẹ láti èní lọ. Mo fẹ́ máa lọ sí club yẹn every day, every time. Mo gbọ́dọ̀ bá gbogbo bẹ̀ jẹ. Níbo lẹ́ máa lọ sí? Let's go. Irú kí lè yó nǹkan ìbàjẹ́ tí ò ṣe é gbọ́ sétí tọ́lọ́run mi ò fọwọ́ sí kóbìnrin máa bára wọn lò pọ̀ òpin ayédè. Mitchell. So? Kí gbogbo eléyìí? Are you okay? Lesbianism. So what's the big deal? Oh, all right. Ìwọ. Ìwọ. You are sorry. Kémi má pariwo. Kémi má pariwo. So ìwọ mọ̀ pé ìwọ ìbàjẹ́ lẹ́jọ́ wù. Kí má pariwo lẹ́nu ẹ̀. I'm disappointed nínú ẹ̀. Kọ̀mọ́ má jẹ́. Michelle! Felix! Fẹ́ jọ bẹ́ẹ̀ ẹ wo bí ẹ jọ torí Ọlọ́run
ní ọjọ́ mi tẹ́ bá fẹ́ wọlé ẹ jẹ́ kí n máa dẹnu géètì kẹ́ tó máa ṣílẹ̀kùn wọn ò ní gbàjẹ́ lẹ́nu yín o. torí pé tí ní dín nígbà tí mò ń kan géètì. Bímbọ́ kí ló ṣe é. no kò sí ọkọ mo wà okay. oṣù ọ̀pọ̀ wà okay. mo wà okay. ẹ wo bó ní kálukú ṣe gbàdájọ́ ìṣọ́ wọn tán ṣe ọ̀yá. kò sóhun tó lọ tí ò ní padà lábọ̀ ẹ wọnúlẹ̀ kẹwẹ́ ń lọ́kọ́. ẹ̀wẹ̀ ní sùúrù ẹjọ́ àmọ́ mi nǹkan náà. lọ́sí blood bank. dókítà sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀. náà kò sí nǹkan tó serious nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé àwọn méjì wà òkè but hearing medically àwọn dókítà kan máa ń gbìyànjú ni ọlọ́run gangan olùwòsàn tó máa ń gbé iṣẹ́ lárugẹ but unfortunately I lose my job. ṣé ẹ dúró ṣé bẹ́ẹ̀ ṣe ń kú nílé iṣẹ́ Táyọ̀ níṣẹ́ the same girl yìí náà ló sọ wípé o máa lọ block o máa nà ọkọ fún ẹ ní bó ṣe máa lọ block ẹ àbó nǹkan at the same time wọ́n gbogbo náà ló sọ wípé art ni lesbianism tó practice ìwọ ló support ẹ. ṣe bó ṣọ̀rẹ́ wa ń gbà ẹ̀yìn ṣe ní kànáà ọ̀pá lójú títì gbogbo èèyàn náà ní gbàdúrà kó pé èèyàn kú kó dẹ̀ wá máa wo ọ̀gá yìí ò ṣe dáadáa ni ó ń ṣe báyìí ní European countries tí mo kọ. mo sorry for ẹ Bọ́lájí wá sí ìkọ́ ó lẹ́jọ́ wá kí láti kí mi náà ké ké sí nǹkan tó ké. mọ́ mi nǹkan tó bí ó wà òkè rárá o mi wà lórí sick bed báyìí o. wo máa kí káàkiri o gbogbo wa ò lè jókòó ká máa bẹ̀rẹ̀ wa ohun tó ti kú ti kú o akáṣẹ lórí gbogbo wa àjọ ìsìnkú ara wa gbogbo wa la jẹ gbèsè ẹ gbogbo wa la dágbádá kú àgbọ́dọ̀ san a máa kú náà ni so you have to take out already lóòótọ́ ni kò tó sọ pé kú ní ìpín gbogbo everybody mọ́ àti ìgbọ̀dọ̀ kú báyìí ní kú ọ̀rẹ́ mi ọ̀rẹ́ níṣẹ́ ikú European countries gbọmọlọmọdé inú kòtò. ó dé ṣó ìpẹ́ni tó mú wá yìí ò ní rojú ṣẹṣà. àǹtí mi mo gbẹ̀rí ẹ̀jẹ̀ máa ni mo yẹ mu wá bí mà mo dẹ̀ aṣọ yín pé ẹ lè ever regret. ẹ wò mọ́mì mi ò nírò ojúṣe o ọmọ iṣẹ́ ni mi máa ń ṣiṣẹ́ gan-an ṣé gbogbo nǹkan tó ń ṣe bíbá kò jẹ́ nǹkan kan fún gbogbo ẹ̀ ni mo lè ṣe lọ́wọ́ kan ọkọ mi mo gbẹ̀kọ́ o ilé ire ni mo ti jáde tí yóò bá ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ mi ò rò pé máa rí ara mi nìkan. a ti gbọ́ yín bó pẹ́ bóyá ṣe bá kúkú jáde èéfì ṣáà ni wà ìgbà òun fẹ́ padà sí school. tí bá ti kú òun bí màmú ń gbà bí lọ. Àjọkẹ́ ẹ fẹ́ sọrí burúkú ni. báyọ̀ ṣé orí wọn ó yá ẹ bá mi mú lọ sẹ́ńkù rẹ̀ kẹ́ lọ fi gbogbo nǹkan tó máa ṣe kẹ́ máa fi hàn kẹ́ fi hàn. Ìwọ náà tẹ̀lé. Kí ló dé kí ló ṣẹlẹ̀? ẹ já lọ. Ṣadé ṣé mo ní kò tẹ̀lé wọn lọ ni olórí burúkú ni àbò fẹ́ ṣòfò ni ẹ fẹ́ sórí burúkú papọ̀ ni. ẹ máa ní sùúrù máa. sùúrù fáwọn òwò fáwọn ọmọ ọlọ́kà àwọn ọmọ olórí burúkú àwọn ọmọ ìmọ̀kìrì àwọn ọmọ tẹ́kùn wọn ní wọn lẹ́bí wọn lára kó ṣí kó lọ́ máa ṣiṣẹ́ kó lọ́ máa ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi bó ṣe mo máa kúlẹ̀ ṣoṣoṣo kí ibi nìyẹn.
Bọ́lájí kí ló ṣe ẹ́ tó wá pin rọrọ síbí? Mọ́mí ikú Mitchell ni mà. Wo kò sẹ́ni tí ikú Mitchell ò dùn nínú wa tó bá ń ṣe báyìí bí ìgbà tó tún kàn mí lójú egbò ni àárọ̀ gbọ́dá sí i Ọlọ́run ló fún wa ní Mitchell Ọlọ́run náà ló gbà kí la fẹ́ bọ́lọ̀ fà. Bára ṣe ń bọ́ pẹ̀lẹ́. Má bí o. Wọ́n ra fún lómi fún. Pẹ̀lẹ́. Ṣé kí n help? Ẹ wo, èmi ò bá suggest pé ká gbé lọ sí hospital o. Instead self medication tá à ń fún yín. Ó dangerous o, àbí kí lẹ̀yin rò? Ó dẹ̀ tún rí yẹn sọ̀rọ̀. Better, bẹ́ẹ̀ nǹkan tá a máa ṣe náà dẹ̀ nìyẹn. At least, a ti lè ṣe series of tests. Wọ́n dẹ̀ lè diagnose nǹkan kan. Jẹ́ gbé lọ o. Ìgbà ó wà ní ká máa gbé lọ báyìí torí Ọlọ́run. Àyà bẹ́lẹ̀, ó bí arẹ, with immediate alacrity. Káyì ti gbé lọ sí hospital. Bẹ́tà. Báyìí. Ẹ wo jẹ́ ká gbé lọ pẹ̀lẹ́. Kọ́kọ́rọ́ mọ́tò ńkọ́. How come? HIV positive. Tó bá jẹ́ pé ẹni tó tiẹ̀ nífẹ̀ẹ́ ọkùnrin nísìn, àbá ní bóyá ara àbálòpọ̀ ló ti kó. Afẹ́fẹ́ tó fẹ́ tó káṣọ lórí àjà. Kẹ́ni tó wọ tiẹ̀ sọ́rùn kó má ṣàfihàn o. Kí wọ́n ní gbogbo àṣà mi tẹ̀ ń pa ìwà kọ wa báyìí. Ìtumọ̀ ní pé kí gbogbo wa lọ ṣe test ni. Èmi ò ṣe test o. O ò ṣe ní ṣe test. Ó dáa. Wo lẹ. Ó ti tó. It's not the end of the world. Hey! HIV. This is okay. Go. Pẹ̀lẹ́ o, pẹ̀lẹ́. Ọmọ ọdẹ sọ ka ìláyà tàlà. Ẹ ṣe jẹ́jẹ́ o. Pẹ̀lẹ́ ọmọ ọ̀gbẹ́ náà ní ṣe bá fẹ́ lọ. Pẹ̀lẹ́ o, káṣẹ̀ ìṣòro ọ̀kadà pẹ̀lẹ́. Ẹ ṣe jẹ́jẹ́ o. Kí ni tiẹ̀ olórí burúkú ọmọ àlè mo ní kò ṣẹ́gbà ó ń ṣèké kiri. Ọ̀kadà! Ọ̀kadà! Ó wà wẹ̀rẹ̀ ni mo ní kò ṣẹ́gbà ó ń ṣèké. Jimmy hospital. Olórí burúkú ọbẹ̀ sọ́dí dàbí mo ṣe dà ọbẹ̀ sọ́dí gbére bíi ti tiẹ̀. Pásítọ̀ kí ni mo lórí owó àwẹ̀rẹ̀ ni ó ṣì kọ́ máa fọwọ́ fún mi. Ó máa bí òsì bẹ́ẹ̀ ni fóun lọ́bẹ̀ lọ́ba mi. Pẹ̀lẹ́. Jimmy hospital wá ṣe kí a ṣe dá. Pẹ̀lẹ́. Ó dé Ìbàdàn tí mo rán ẹni torí mi ò retí ẹ lẹ́yìn. Mọ́mí ẹ lè bìlífù kan tí mo rí ní Ìbàdàn. Kí ló rí? Mọ́mí mo rí Bímbọ́ Felix. Bímbọ́ wo? Bímbọ́ Felix ma. Bímbọ́? Bẹ́ẹ̀ ni ma. Felix! Má bọ̀ wá gbọ́n tí mo gbọ́. Wá gbọ́n tí mo gbọ́. Mo rán Bọ́lájí ní Ìbàdàn ni. In fact mi ò retí ẹ lẹ́yìn torí mo mọ̀ pé iṣẹ́ tí mo rán ó máa take time. Àfi bó ṣe rọ́ọ̀ṣì ní ìsìn tó sọ fún mi pé òun rí Bímbọ́ ẹ ní Ìbàdàn. Felix mo rí Bímbọ́ ẹ ní Ìbàdàn mi tún ó lè rí Bímbọ́ ẹ mo rí Bímbọ́ ẹ tó ń breastfeed. Bẹ́ẹ̀ ni ma. Dúró náà Bọ́lájí ó dẹ̀ dẹ́ lójú pé Bímbọ́ lórí. Àmọ́ mi ó dá mi lójú ní cafeteria mo rí Bímbọ́ ń bẹ́ẹ̀ tó ń breastfeed ọmọ ìkókó lọ́wọ́. Dúró náà ṣé tó o bá dé ibẹ̀ yẹn o sì lè dá bẹ́ẹ̀ mọ̀.
mo dábẹ́ mọ̀ very popular place ní Ìbàdàn Ìwó road ní mo mọ̀ bẹ́ẹ̀. ó ti dà kò sọ̀rọ̀ mọ́ Felix wo tó bá ti di very early láàárọ̀ la Ìbàdàn ti yá. My God. Felix mo rí bí n bọ̀ pẹ̀lú ọmọ kókó lọ́wọ́. Bàmọ́ ní gbẹ̀yàn ọ́. Bàmọ́ ká má ṣe é. Àṣetán ó wá dà á pọ̀. Àṣé lóòótọ́ ikú lè rẹ̀ ṣe. I'm not a dead lady walking. Èmi HIV AIDS. Má sọ fún mi. Mo ti ọ̀pọ̀. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà, àwí gbọ́ àfọ̀gbà tíntì kábàámọ̀ bẹnu. Lesbianism. Ayé mi ti bàjẹ́, mo ti kú láì tí kú. So possible ṣá, I'm still virgin. Bẹ́ẹ̀ni, kò possible. Torí dókítà jẹ́ kó yé mi wípé kò sí ọ̀nà tí yóò fi lè contract HIV. Wọ́n ní even though through omi ojú èèyàn. Omi ojú. A jẹ́ pé kí gbogbo wa máa retí ọjọ́ òkú wa ló kú báyọ̀. Ọjọ́ òkú. Bọ́ládé, máa mi sọ fún mi ní ikú HIV. Fọ́bọ́ kíá àwọn kọ́sọ́mà wà nù ṣọ́ ẹ́. Ó ga o. ẹ̀ ń rojọ́ ń bẹ̀ yẹn. òun náà là ń fò lọ́wọ́ mà. Ẹ káàsán mọ̀. Yes ma. Ẹ jọ̀ọ́ mà Bímbọ́ la béèrè mà. Bímbọ́ ó gbọ́ ìwọ Bímbọ́ nǹkan. Ó ti lọ sẹ́yìn náà máa. Lọ pè wá fún un. Ọlọ́run mi tètè sọ́lá. Ẹ jọ̀ọ́ mà ṣé kò sí nǹkan kan. Kò sí láburú èyí ẹ̀ ní wà ní. Ẹ ṣé mà ẹ kú ọrọ̀ ajé. mo ti lọ wo ń bẹ̀ màmí orí. Mọ́mì wọn ni wọn ò rí. Ẹ jọ̀ọ́ mà ṣe bí ọ̀dọ̀ yín bí ló ti ń ṣiṣẹ́. Ọ̀dọ̀ mi ló ti ń ṣiṣẹ́. Ṣé ó yẹ kó ti kúrò níbi iṣẹ́ ni. No, bóyá ó lọ fọ́mọ ẹ̀ lóúnjẹ ni. Ẹ jẹ́ kó bá wa wò ó níbi tó ti ń fọ́mọ lọ́yàn yẹn náà. Ibẹ̀ náà ló ti lọ wò ó ìtọ́ ní kò sí níbẹ̀. Ok, ìwọ tó bá wọn lọ wo gbogbo ẹ̀yìn ṣọ́ọ̀bù yẹn bóyá ó wà níbẹ̀. Ẹ̀yin ò ṣe tẹ̀lé bóyá kò sí nǹkan kan. tó bá ti di alẹ́ máa pe mága yẹn máa bá sọ̀rọ̀ ṣe mọ̀ pé mo sọ pé obìnrin ló bá sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ok. báyìí. Kò sí wàhálà. kò mọ tó ṣẹlẹ̀. so nísìn wà á tán káà wà á kọjá sẹ́ńtà mi tó wà yẹn. Tayo. From Alonge police station. Tí o bá lọ believe pé orí ẹ yí, màá mi sọ pé mo fi bọ́ fọ́ orí ẹ̀ dànù. Ẹ̀yin ṣe Yahoo plus àbí. Àjàtọ̀ jíde. Désòwé. Morogun jẹ́ mo dẹ̀ fẹ́ wá bílẹ̀ ni o. Èyí tó wáyé náà tó bá náà dáa àwọn ilé wọn kéré sí nǹkan tó wà nílẹ̀ jàre oúnjẹ wà nílẹ̀ nǹkan tó wà nílẹ̀ tó pín náà omi wà láàmú owó náà fẹ́ jàre. Dùnú ṣó fi pé bóyá a wà nínú ọlọ́pàá tó bá yín gbẹ bó jẹ ni
jẹ́ kí ọ̀rẹ́ lè kó jẹ́ the last fún ẹ tó bá tẹ́ fà sọ ẹni tí mi àmọ́ mi sọ pé mo fi bọ́ fún orí ẹ̀ dànù ọ̀rọ̀ tó kù ọ̀run ló máa ti lọ sọ ó yá move. àlọ́ sọ̀rọ̀ ọlọ́pàá tó ń yà wọ́n máa kanra orí bó ṣe ń kanra. shut up my friend yeah move 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 ẹ wo bí ẹni alẹ mẹ́mi ló wà lẹ́tí máa pẹ́ máa pẹ́ sí àmà mi. tó bá tún sẹ́ni tí máa fi lọ fún orí ẹ̀ lẹ́sìn. alẹ́ tí wọ́n lè fẹ́ mi ó tọ́ ní bá tí wọ́n lè dùn àti wọ́n lè fò àwọn ẹ̀wọ̀n ìṣẹ́lẹ̀ ò. àní ẹ̀sán ò ẹ̀sán kò ní ṣàìsàn bóyá. ṣé wípé Felix ló ní ọmọ ọwọ́ mi lóòótọ́. bẹ́ẹ̀ ni mọ́mí òun ló ní mà. ọlọ́run ọba ó tóbi lọ́ba o àmọ́ Bímbọ́ ọ̀dájú ọmọ ni ẹ o ó burú o ojú ẹ̀ kàn tutù lásán ni o ó dá mi lóró ó dá ìránṣẹ́ wo ni mo fẹ́ pè ẹ́ báyìí tèṣù ni àbí tọlọ́run nígbà tó gba odindi ọmọ lọ́wọ́ mi tó tún wá fi mí rọ́pò. mo ń lè gbé wọn ó ṣe jẹ Felix. dídé jókòó dídé jókòó. ẹ ṣé mi. àbí kí ni mo fẹ́ ṣe kò sí nǹkan tí mo fẹ́ ṣe mọ́ ṣé bí mo rẹ́ni kejì mi rè báyìí. kábíyèsí Elédùmarè àṣé lóòótọ́ lọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé kínkínní nínú ọ̀rọ̀ rẹ̀ kò ní lọ láìṣẹ. wọ́n lè ká sọ̀rọ̀. ìjì rẹ ṣé dáadáa ni o. àmọ́ mọ́mí ẹjọ́ máa fẹ́ rí yín fún ọ̀rọ̀ kékeré kan ni mà. ṣé kò sí. àná kó má bàa sí ni mà. ọlọ́run ló rán wa sí yín mà ọlọ́run ní ká sọ fún yín pé kí ẹ ra èkuru ṣúgà àti ìsebẹ̀ kí ẹ pò pọ̀ kí ẹ wá ṣàdúrà sí wípé kí ìrí ayọ̀ yín kó má bàa di ìbànújẹ́ ni o kí ẹ wá wọn síbikíbi tó bá wù yín lálẹ́ kò jù bẹ́ẹ̀ lọ mà. ṣó tán. bẹ́ẹ̀ ni mà. ok ẹ ṣé. ẹ ṣé gan. ẹ wá ti lọ. ẹ gbà. mọ́mí ẹ ṣé gan mà ọlọ́run ò fi rán wa pé ká gbowó lọ́wọ́ yín nǹkan tí ó máa jẹ́ ìdùnnú tiwa ni pé kí ẹ fetí sílẹ̀ kí ẹ sì tẹ̀lé ọ̀rọ̀ náà torí wípé ìgbọrọ̀ ó sàn ju ẹbọ rírú lọ ìfetí sílẹ̀ ó sì sàn ju ọ̀rọ̀ àgbò lọ. á dà kí ẹ ronú sí ẹ ṣé gan. Felix mo rò pé kò sí ní tó yẹ kí n ṣe báyìí ju wípé kí n dìde kí n dẹ̀ gba police station lọ. mọ́mí ẹjọ́ mọ́mí ẹjọ́. mọ́mí ẹ má ṣe bẹ́ẹ̀. ṣé ìwọ mọ̀ wípé orúkọ ẹ ti wà káàkiri gbogbo police stations báyìí ọ̀daràn ni ẹ wọ́n ń wá ẹ̀ tí mi ò bá wá dìde kí n lọ ṣàlàyé fún wọn wípé ẹni tá à ń wá o mo ti rí o ṣe bẹ́ẹ̀ mi ni mo dẹ̀ lẹ́jọ́ pé mi ò ṣẹjọ́ mọ́ wàhálà ńlá ni tọ́wọ́ ọlọ́pàá bá tẹ̀ ẹ́ ìwọ náà mọ ohun tó lè ṣẹlẹ̀ o mọ̀ Felix tírú yẹn bá dẹ̀ wá ṣẹlẹ̀ ta ló fẹ́ bá mi tọ́jú mo rẹ́ni kejì mi àbí Ọlọ́run ti tù mí nínú. tó ohun gbogbo yọ lọ́run bá ṣe sọ pé ó máa rí náà lórí yẹn ni èmi náà lẹ́bi tèmi bí ti wò mọ́ àmọ́ Bímbọ́ mo fẹ́ kó dá ẹ lójú báyìí wípé nítorí ọmọ mi mo rẹ́ni kejì mi mo ti foríjì ẹ pátápátá. ẹ ṣé gan ni ma God bless you. ti rẹ́ni kejì kí ni mo fẹ́ ṣe gbá bàtà lọ́wọ́ ẹ̀ ti ṣe jókòó ti ṣe jókòó. Felix gan rèé o abẹ́ rí nǹkan. ẹ ṣé ma. kò rújú rárá. ẹ ṣé. mo ti dáríjì ẹ kò sí wàhálà. ẹ ṣé wàhálà. God bless you.
ṣé kèmi ò dúró di ọkọ̀ mi. Abẹ́rẹ́ rí nǹkan ní pé kò jẹ́ ẹ̀gá mo ní ṣé kí n tẹ̀lé wọn wọlé wọ́n ní kí n mọ̀ ká lọ tólú ẹ̀ bá tẹ̀lé wọn nísìn yóò mọ̀ dàbí pé ẹgọ̀ lólúwa rẹ̀ ilé olówó lẹ́jẹ̀ tálíkà ó sì gbẹ sí kò sí wàhálà ẹ bá wa náà bí èèyàn tiẹ̀ rí èèyàn rí èèyàn téèyàn fojú jọ ládùúgbò yìí kò sí wàhálà. mọ́mí ẹ pẹ̀lú báwo ni wọ́n ti ṣe ṣe é báyìí ká máa lọ sí hospital. Okay. Yes. Bímbọ́ láti jọ yìí mọ́mí Bímbọ́ ni o. Ẹ wọlé ilé o. Àlàáfíà fún ilé mi. Àlàáfíà fẹ́ tó bọ̀ fún ó sì lọ mọ́mí ó ti ṣe díẹ̀ orí àwọn ẹ kú jókòó kó ṣe ẹ jọ ń torí Ọlọ́run ẹ dárí jì mí kí ọmọ ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á fún yín lálàáfíà mọ́ ẹ pẹ̀lẹ́ mà iye ọkọ mi nìyí ẹ̀lẹ́ mà. àmọ́ ẹ ṣe dáadáa o. ẹ má bì. ẹ bèrè ẹni tó ṣú ní. ẹ má bì bí gbogbo ọ̀rọ̀ ṣe rí ni ẹ má bínú sí wa. ọkọ mi ni ẹ mà. ẹ rà mà. àbúrò ọkọ mi dẹ̀ ni ẹ mú. ẹ káàsán mà. ọmọ mi ni mà. ọmọ mi. Grandma. Take sweet. Múrẹ́ ní kejì. Orúkọ tí mọ́mì náà sọ nìyẹn. Bẹ́ẹ̀. Ẹ wò mọ́mì wa. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wà nílé yìí ò dáa o. Nǹkan tó ń ṣe yín yóò dà yín pé ti da yín dùbúlẹ̀ ṣe díẹ̀. Kò dá kẹ́ ẹ wà nílé. Ó yá ẹ jẹ́ ká gbé yín lọ sọ́sìpìtì. Ẹ jẹ́ ká máa gbé yín lọ. Ọlọ́run jẹ́ ara rẹ̀. Ẹ ṣe bẹ̀rẹ̀. ẹ̀san kọ́ ní ṣàìsàn dandan. ẹ̀san kọ́ ní ṣàìsàn. àní ẹ̀san kọ́ ní ṣàìsàn ọ̀yà. ẹ̀san kọ́ ní ṣàìsàn. àní ẹ̀san kọ́ ní ṣàìsàn ọ̀yà. ẹ̀san kọ́ ní ṣàìsàn. ẹ wo bó ní kálukú ṣe gbàdájọ́ ìṣọ́ wọn tán ṣe ọ̀yà. ẹ̀san kọ́ ní ṣàìsàn. kò sóhun tó lọ tí ò ní padà lábọ̀ ẹ wọnú lẹ̀kẹ́wẹ́nu ọkọ. ẹ̀san kọ́ ní ṣàìsàn. ẹ wo bó ní kálukú ṣe gbàdájọ́ ìṣọ́ wọn tán ṣe ọ̀yà. ẹ̀san kọ́ ní ṣàìsàn. àní ẹ̀san kọ́ ní ṣàìsàn. ẹ̀san kọ́ ní ṣàìsàn. kò sóhun àmújẹ kan láyé ohun tó bá gbìn ló máa ká ọ. ó máyé nira dandan wàá gbà nira ẹni má dàgbà àgbà bí àgbà gbégbá ọ̀ka fẹ̀sọ̀ ṣe ọ̀yá ẹ̀san màjídẹ́ ọ́ ẹ̀san kọ́ ní ṣàìsàn dandan. ẹ̀san kọ́ ní ṣàìsàn dandan. ẹ̀san kọ́ ní ṣàìsàn. àní ẹ̀san kọ́ ní ṣàìsàn ọ̀yá. ẹ̀san kọ́ ní ṣàìsàn. àní ẹ̀san kọ́ ní ṣàìsàn ọ̀yá. ẹ̀san kọ́ ní ṣàìsàn. ẹ wo bó ní kálukú ṣe gbàdájọ́ ìṣọ́ wọn tán ṣe ọ̀yá. ẹ̀san kọ́ ní ṣàìsàn. kò sóhun tó lọ tí ò ní padà lábọ̀
wọn kọ́. ẹ̀san kò ní ṣàìsàn. ẹ wo bó ní kálukú ṣe gbàdájọ́ ìṣọ́ wọn tán ṣe.